أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله. الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشافع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. adúpẹ́ fún Ọlọ́run, atọrọ kí Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run fún Ànábì Muhammadu. Ìkẹ́ Ọlọ́run, ìgẹ́ Ọlọ́run tá a tọrọ fún Ànábì kó kárí gbogbo àwọn Ànábì Ọlọ́run, bẹ̀rẹ̀ láti rí Ànábì Adam, kó kárí gbogbo àwọn tí wọ́n jẹ́ ambiyahu nínú wọn, kó sì dórí gbogbo àwọn tí wọ́n jẹ́ mursalun, àwọn ambiyahu tá a bá sọ̀rọ̀ àmọ́ tá a gbé mẹ́sẹ̀jì lé wọn lọ́wọ́ pé kí wọ́n jẹ́ fún ẹlòmíì, a bá sì gbé lé wọn lọ́wọ́ àmọ́ iṣẹ́ wọn kọjá lẹ́bù nubuwa. àbá àwọn mursalun náà tá a bá sọ̀rọ̀ tá a tún fi wọ́n ránṣẹ́ sáwọn èèyàn, ń bẹ nínú wọn tá a fún ní tírà àtàwọn tá a fún ní tírà, àwọn tọ́lọ̀ ń pìtàn wọn fún wa àtàwọn tá a wulẹ̀ mọ̀ tán wọn, gbogbo wọn pátápátá la tọrọ kí Ọlọ́run àti gẹ́rẹ̀ fún, torí àwọn ni wọ́n ti jẹ́ iṣẹ́ Ọlọ́run ṣáájú, àwọn gangan wọ́n jíṣẹ́ Ọlọ́run. gbogbo yìí táwa bá ń jẹ́ à ń rọ́ wá sí tí wọ́n ti ṣe kalẹ̀ ní ọlọ́mọṣàbùn alálùbáríkà gbogbo àwọn ànábì Ọlọ́run, kó wọlá ìfẹ́ tó ní sí wọn, kó wọlá bí wọ́n ṣe tó lọ́dọ̀ wọn Ọlọ́run ọba, kó kẹ́ wa kó gẹ̀ wá. la ilaha illallah. atọrọ fún gbogbo àwọn ẹni rere, atọrọ fún àwọn àfáà wa, àwọn tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀sìn, àwọn tí wọ́n jẹ́ àmọ́ Ọlọ́run, atọrọ fáwọn òbí wa, àwọn tí wọ́n ti lọ nínú wọn, Ọlọ́run bá wa kẹ́ wọn ní ìkẹ́ alkiyama, àwọn tí ń bẹ láyé nínú wọn, Ọlọ́run bá wa kẹ́ wọn ní kẹ́ ayé, Ọlọ́run jẹ́ kí á rí oorun wọn sáṣọpẹ́. la ilaha illallah, ọlá muhammad rasulullah, ọlá sallallahu alayhi wa sallam. tafsiri wa ọlọ́sẹ̀ọ̀sẹ̀ èyí tí a fi ń tọ́ suratu Hud, tá a fi ń tọ́ fúnra wa, òun náà ni atúmúdé ní èní, nígbà tọ́lọ́run tó kádàrá ká sì máa bẹ lérí orí yẹ̀pẹ̀, tọ́lọ́run fi wá sínú àwọn àlàyé, kí là ní ṣe tọ́lọ́run ọba sí, kí láàjì oṣù wa ṣe sí nínú kọ̀sáyè a máa gbìyànjú àti máa rí díẹ̀díẹ̀ múlẹ̀ láti lè máa fi jíṣẹ́ Ọlọ́run. èmi tí ń sọ lákọ̀ọ́kọ́, kọ́lọ́run jẹ́ ó wúlò fún mi, kó wá wúlò fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ náà. la ilaha illallah. Ọlọ́run jẹ́ abá níbi tó lérè, Ọlọ́run tan ìmọ́lẹ̀ alukur'ani sí wa lọ́kàn, tan ìmọ́lẹ̀ alukur'ani sínú ìgbésí ayé wa. Ọlọ́run jẹ́ ara yìí ṣe kára kìyàmọ̀ ṣe, kò sí ń tàn wá lẹ́yìn gbogbo ń tàn ṣe èyí tó tayọ ìyọ́nú wọ Ọlọ́run ọba. Ọlọ́run ṣá yọ́nú sí wa, má bínú sí wa o. gbogbo àṣìṣe wa, gbogbo àṣìṣọ́ wa, gbogbo àṣìrò wa, Ọlọ́run ṣá forí rẹ̀ jìn wá. Ọlọ́run má jẹ́ kí ají àdọ́run mọ́tọ́. Ọlọ́run gbogbo àtà bàbá wa Ọlọ́run bá pàdé, ká bá ọ pàdé lẹ́ni tí ń yọ́nú sí wa ní o. yọ́nú sí wa, yọ́nú sáwọn aya wa, yọ́nú sáwọn òbí wa, yọ́nú sáwọn ọmọ wa. la ilaha illallah. suratu Hud, òun náà ni à ń tọ̀ fúnra wa, tí a ní Annabi sallallahu alayhi wa sallam ó ní shayyabatni Hudun wa akhawatuha, shayyabatni Hudun wa akhawatuha. suratu Hud, nígbà tí wọ́n béèrè lọ́wọ́ Annabi pé ọmọ tí ń wewú lérí, nínú hadithi tí a ní Imamu Tirmidhi hassana rẹ̀, Annabi fún wọn lésì pé shayyabatni Hudun wa akhawatuha, ká gbé suratu Hud yẹ̀wò, ká ronú sí ìtumọ̀ àtàwọn ọmọ ìyá rẹ̀ bẹ́ẹ̀ nínú al-Qur'an bíi waqi'a, idha sama'un fatarat àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn wọ̀nyẹn náà ló jẹ́ ń yọ ewu lérí, èjì káwa náà lọ kẹ́kọ̀ọ́ níbẹ̀ nínú àwọn omi tá Annabi mu kù nínú suratu Hud, káwa náà mú ń bẹ̀. Ọlọ́mọṣà fún wa ní omi àmútúmú, ọlọ́mọṣà járí mú, ọlọ́mọṣà fún wa ní omi iye mú, omi albarka. la ilaha illallah. aya kínní ńlá fi bára wa sọ̀rọ̀ ní ìjẹ́jọ́, níbi tí Ọlọ́run ti ní alif lam ra kitabun hukimat ayatuhu thumma fussilat min ladun hakimin khabir. Ọlọ́run ní alif lam ra, asọ̀túnmọ̀ gbólóhùn náà fún wa níjẹ́jọ́. kí ni gbogbo àwọn mímọ̀ ń sọ lérí ẹ̀, àwọn wo ló ní àtú, àwọn ló ní àmọ́tú, àwọn tán ní àtú náà kí n bo wọn tú sí, kí wọ́n rí tú sí. asọ̀rọ̀ tó pọ̀ lérí ẹ̀ gbàgbára ti mọ̀. àtúwà mọ́rọ̀ kúrò lérí rẹ̀, abọ́ sí hukimat ayatuhu,
alukur'ani yìí súra yìí a perfect àwọn àyà bẹ̀ ǹjẹ́ perfection bẹ̀ ǹjẹ́ ó túmọ̀ yìí pé tọ́lọ́mbá ní òun pa àyà kan rẹ́ ǹjẹ́ ó affect perfection asọ̀rọ̀ níwọ̀nba ní orí ẹ̀ a lè sọ gbogbo ẹ̀ tán lérí afẹ́fẹ́ atúmẹ́nu kúrò ń bẹ̀ àwa ni fusilati ayatuhu kí ni túmọ̀ ẹ̀ asọ fúnra wa ìpè ọlọ́run lòun sọ ọ̀rọ̀ tí ń bẹ nínú alukur'ani yìí òun sọ ọ yanjú kò lú papọ̀ mára wọn ọ̀rọ̀ tá a bá sọ tó bá yanjú tí ó bá dàrú òun ní jẹ́ fún tafsil ibi halalu bẹ̀ haramu bẹ̀ section mi ń bẹ nínú alukur'ani wáàsí ni section mi ń bẹ ń bẹ ìtàn lọ́lọ́run fi ń pa section mi ń bẹ ń bẹ òwe lọ́lọ́run fi pa àwọn section tọ́lọ́run ti búra àwọn section tọ́lọ́run ti sọ èrè ń jẹ́ tí ń bẹ fẹ́ ní bá ṣe dáadáa àwọn ibi tọ́lọ́run ti sọ ìyà tí ń bẹ fẹ́ ní bá ṣe aburú gbogbo ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ní bẹ nù alukur'an wa ni min ladun hakimin khabir láti ọ̀dọ̀ ọba tó mọ nǹkan ṣe l'alukur'an yìí ti wá ṣe mọ́ pé ní ọ̀kìmọ́tì ayatuhu a perfect àwọn àyà bẹ̀ wa ni min ladun hakimin khabir látọ̀dọ̀ ẹni tó jẹ́ hakim ẹni tó mọ ihkamu ọ̀kìmọ́tì ayatuhu tó mọ̀ ẹ́ ṣe jù alhakimu lẹni tó bá mọ nǹkan ṣe tó perfect ẹni pé bá sọ̀rọ̀ nira lebùn bí kò ní ẹ̀sà lebùn bẹ́ẹ̀ tó bá ṣe nǹkan nira lebùn bí ntọ́ bá ṣe tó bá dẹ̀dá ní ibi tẹ́ dá nìkú sí òun hakim ọmọ nǹkan ṣe tó bá sọ̀rọ̀ ọmọ àsìkò tó yẹ kó sọ ọmọ dèédé tó yẹ kó sọ ọmọ ibi tó yẹ kó wọn ti sọ ọmọ irú ọ̀rọ̀ olú yẹ kó wọn sọ. khabiru wa ni ọba tó rí wá tọ́rẹ́yìn tó mọ díchẹ́lì gbogbo nǹkan ẹni tó ní interest nínú àmọ́ díchẹ́lì gbogbo nǹkan torí ẹni tí ó bá perfect gbọdọ̀ mọ gbogbo nǹkan ìròyìn ọlọ́run tó fi ròyìn ara ẹnu ẹ jẹ́ á tẹ̀síwájú níbi àyà tá a fẹ́ túlé ni nke alla ta'budu illa Allah innani lakum minhu nadhirun wa bashir ọlọ́run ní alla ta'budu illa Allah àkórí alukur'ani yìí àkórí súra tá à ń sọ pé asọ̀rọ̀ ẹ̀ yanjú ọlọ́run ní aṣọ alukur'ani yìí kalẹ̀ gbogbo ọ̀rọ̀ bẹ̀ yanjú kò dàrúdàpọ̀ mára wọn àkórí ń tá a fi sọ kalẹ̀ ní pé alla ta'budu illa Allah kẹ́ ẹ má sìn nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba alistu lè tààlì lè ń pẹ́ alla ta'budu illa Allah kẹ́ ẹ má bàa sìn nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba àbí alla ta'budu illa Allah pàápín àṣẹ tí ń bẹ nínú Kùránì tí yẹn bá ń béèrè pé kèfèrí pàdé rẹ ní tí ì ṣe mùsùlùmí ẹ̀sìn yìnyẹn mo fẹ́ mọ̀ nípa wọ́n ń pè yín terrorist wọ́n ń pè yín lóríṣiríṣi orúkọ oríṣiríṣi súná láyé pa fún yín mo tiẹ̀ fẹ́ mọ̀ nípa Islam mi ì dẹ ní ju ìṣẹ́jú mẹ́ta lọ njó lè summarize kí ni jẹ́ Islam fún mi láàrin ìṣẹ́jú mẹ́ta yẹn pé gbogbo Kùránì bó ṣe tó yẹn mi ò láǹfààní àti lè kà á mo kàn fẹ́ kọ́ ọ bá mi summarize ẹ̀ láàrin ìṣẹ́jú mẹ́ta ìwọ gẹ́gẹ́ bí mùsùlùmí tó ti ń practice Islam ní 30 years bọ̀ wá 40 years bọ̀ wá bó ló ṣe fẹ́ ṣàlàyé ìwọ ṣá sọ fún pé alla ta'budu illa Allah ọlọ́run gẹ́gẹ́ ti summarize gbogbo Kùránì ó ní àkòrí gbogbo ọ̀rọ̀ tí ń bẹnu al-Kùránì yìí gbogbo ń ta fẹ́ achieve ń bí ọkọjá alla ta'budu illa Allah kẹ́ ẹ má bàa sìn nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba àbí àṣẹ pé ẹ ò gbọ́dọ̀ sìn nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba ọlọ́run pa àṣẹ náà látẹnu anabi Muhammad làwọn afọ́ntẹ́fsírì kan fi tú ní pé kúlíà Muhammadu alla ta'budu illa Allah ìwọ Muhammadu sọ fún wọn pé ẹ gbọ́dọ̀ sìn nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba àkórí alukurani ló dìndín nìyẹn o wọn náà gbé yẹ̀wò tó ń bá wọn sìn nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba bọ́lọ́run ọba nìkan ló ń sìn ọlọ́run ò ti torí nǹkan míì dá wa sérí ilẹ̀ èèyàn àtàlìjànú tó tayọ nítorí káwá sìn mọ ibira rẹ lẹ́kọ̀ọ̀kan pé kí la wá ṣe láyé kí là ń ti torí ẹjọ́ mi ènìyàn àbẹ̀rẹ̀ lọ́lọ́run bá débẹ̀ ni ọlọ́run ma khalaqnakum abatha afa hasibtum annama khalaqnakum abatha ǹjẹ́ tí ẹ rò péré la bá débi ká dá yín ọlọ́run kì í ṣeré gbogbo ntọ́lọ́run bá ṣe pátápátá àti ntọ́ bá sọ lọ́rọ̀ ó ní ìdí kan pàtàkì tó fi sọ ó ní ti ń bẹ́ẹ̀ ó ní ọgbọ́n ti ń bẹ́ẹ̀ ọlọ́run ò lè dá wa sílé ayé ká pọ̀ tó báyìí kọ́ wá jẹ́ péré lọ́lọ́run bá débi àtàwàdà ọlọ́run kì í ṣeré kò ráyè eré kò ṣeré nínú ròyìn ẹ̀ àfi kó tètè mọ tó wá ṣe láyé kọjú tó pẹ́ kó mọ tó lọ ṣe lọ́jà kọjú tó close kó lè bá a rí ntọ́ fẹ́ ra ń bẹ̀rà kíyàn bá rẹ̀ láàrin ọjà kọ́ máa mọ tó wọn mọ̀ ná nínú ọjà kọ́ mọ̀ tó wọn rà ṣe é mọ̀ pé wọn ó ti ọjà pa kérìrì ó tó pé tó bá padà sílé ìníyàwó àtọmọ mọ̀ bí pé kí ẹ wá lọ́jà látàárọ̀ ẹ̀ mú nǹkan kan wálé kọ́rọ̀ rẹ má bàa dàbẹ́ njọ́ alkiyama kọ́rọ̀ tèmi náà má bàa dàbẹ́ njọ́ alkiyama mọ́ túnra rẹ bí lójoojúmọ́ ní pé kí mo wá ṣe láyé ọlọ́run tó jí mi sáyé lẹ́nu kí lédè tó jí mi sáyé kí lédè tí ó pa mí pẹ̀lú àwọn tí wọ́n ti kú lánàá kí lédè tí oríṣiríṣi ewu rìn káàkiri ayé tí ń dọ́dọ̀ àwọn kan tí ò dọ́dọ̀ èmi
ẹ ṣé wọ́n dáa ju gbogbo àwọn tí coronavirus mú lọ ni bí ara rẹ bẹ́ẹ̀ pé ṣé o lóore lọ́dọ̀ Ọlọ́run ọba jà àwọn tí coronavirus mú lọ èyí ṣe tó má àwọn kan tí ò mú wọ àwọn tí kú ti mú lọ yẹn ṣé wọ́n lẹ́ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run jù wọ́ lọ ni nínú àwọn ẹtẹ ẹjọ́ ṣe kéékèèké dàgbà àbí nínú àwọn tí wọ́n tún kéré sí ọlọ́jọ́ orí tí wọ́n náà mọ̀ ipò jùlọ táwọn ti lọ́ọ́ bọ́lọ̀ nǹkan ti fi kú ṣàgbà rẹ̀ sọ dáa jù wọ́n lọ lọ́dọ̀ Ọlọ́run ni àbí èyí ṣe tí kú ń forí rẹ̀ èyí ṣe táburú ń fi ọ́lẹ̀ tí ń mú àwọn kan lọ ẹ̀ tí ń kọlu àwọn kan tí ò tí ì kọlu ọ́ kí lédè tọ́lọ́run dá ọ sí mọ́ bíra rẹ̀ ń béèrè yìí lójoojúmọ́ Kùránì ti dáhùn ẹ̀ fún ọ ó ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ma uridu minhum min rizqin wa ma uridu an yut'imun inna Allaha huwa ar-razzaqu dhul quwwatil matin ó ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun èyàn àtàlìjànú Ọlọ́run ní mi ò ti torí nǹkan kan dá wọn tó tayọ pé kán wá sìn mí láyé ìyẹn ni pé tó bá fẹ́ dáhùn béèrè ẹni tí ń bi ọ́ pé kí ni àkórí Islam Allah ta'budu illallah ẹ má sìn nǹkan míì lẹ́yìn Ọlọ́run òun lọ́lọ́run ti torí ẹ̀sọ́ Al-Qur'ani kalẹ̀ ìyẹn jẹ́ àdéhùn tó ti bá wa gbé ká tó wálé ayé ó jẹ́ àdéhùn tó ti bá wa gbé ní àgbáyé kan tá a ti kọ́kọ́ líìvù rí gbẹ̀tí àlè rántí ń pa àti gbélé ayé kan rí ká tó débí Ọlọ́run wa idha akhadha rabbuka min bani adama min dhuhurihim dhurriyyatahum nínú suratul A'raf ó ní ẹrántí ìjọ tí Ọlọ́run mú gbogbo ọmọ ànábì Ádámù jáde látara bàrá àdì rẹ̀ ìyẹn ní pé kó tó dá wa sí ayé tá a wà yìí níjọ́ tá a kọ́kọ́ ń bẹ lára bàbá wa ànábì Ádámù ó wá yọ gbogbo wa bọ́lẹ̀ ń béèrè pé alastu bi rabbikum ṣé mi kọ́ lẹ́ẹ̀mọ̀ sìn ni ṣé mi kọ́ lolùdá yín ni pé mi kọ́ lolùṣe yìí jẹ́ olùṣèmú fún yín kọlu bala shahidina gbogbo aláṣàdéhùn jọ́nà pé a mọ̀ a acknowledge pé ìwọ ló dá wa a acknowledge pé ìwọ ló bá wa a acknowledge pé àní jọ́sìn fún nǹkan mi lẹ́yìn ìwọ Ọlọ́run ọba Ọlọ́run wa ń sọ bẹ́ẹ̀ fún wa ń jọ́nà pé mo ní ẹ máa jẹ́rìí kalẹ̀ lẹ́ni à ń taqulu yawmal qiyamati ìdẹ́yìn tí dẹjọ́ tó bá padà yá padà fẹ́ yíhun padà tẹ́ máa sọ pé inna kunna an hadha ghafilin níjò lágbàdé òun yẹn náà èmi ò tiẹ̀ rántí mọ́ ṣé wọ́n náà rántí mọ́ lẹ́nu ìwọ tó ń wò mí tó ń gbọ́ mi ṣé wọ́n rántí ń pò gbàdé nǹkan rí lẹ́nu nítorí àánú àtìkẹ́ tọ́lọ́run wá ní fún wa nígbà tá a ti gbàgbé tó sì dá wa lólú gbàgbé ó gbé gbogbo àwọn ànábì Ọlọ́run ń gbé wọn dìde wá bá wa nísìnyí fi ìwé ránṣẹ́ náà lálùkùránì tó fi rán ànábì Muhammad sallallahu alayhi wa sallam yìí láti wá rán wa létí pé ẹ ti gbàdé òun rí o ẹ rántí ń pẹ́ gbé rí ni àdéhùn tẹ́ gbé rí ni pé tẹ́ bá ti délé ayé ẹ ní sìn kan míì ẹ̀tọ́ Ọlọ́run ọba tí ń jẹ́ ẹ̀tọ́ ìbádà rùbùbíyà rẹ̀ àti ọ̀bùdíyà tiẹ̀ náà ò ní fi fún nǹkan míì tó tayọ Ọlọ́run ọba àdéhùn tó gbé ńjọ́ náà tó gbàgbé àdéhùn tó ṣe fọ́lọ́run ọba náà tó rántí mọ́ làwọn ànábì Ọlọ́run wá láti wá rán wa létí Ọlọ́run ní ma khalaqtul jinna wal insa illa liya'budun mi ti torí nǹkan kan dá ọmọ ènìyàn mi torí nǹkan kan dá àwọn àlìjànú àfi nítorí kan wáyé wá sìn mí. ma uridu minhum min rizqin wa ma uridu an yutimun inna Allaha huwa ar-razzaqu dhul quwwatil matin. ẹ̀yin kọ́ lẹ́ ṣe ń tọ́lọ́run ọ̀jẹ̀ ẹ̀yin kọ́ lẹ́ fún Ọlọ́run lówó kìràkìtà rẹ nídìí mo fẹ́ kó owó jọ mo fẹ́ kó ọlà jọ ọ̀pọ̀ débi pé mo wá rò pé àbó rò pé wọ́n lọ bọ Ọlọ́run ọba ni ma uridu minhum min rizqin jíjẹ múmu rẹ ọrùn Ọlọ́run ló wà kì í ṣe responsibility rẹ ní tọ́jẹ responsibility Ọlọ́run ni wà má uridu anyutayimuni responsibility tiẹ̀ kọ́ ni bó ṣe Ọlọ́run ni ó ṣe ọ̀jọ̀gbọ́n kan ní tọ́mọ ènìyàn bá lè sá fún aziki rẹ̀ bá tí wọ́n ń sá fún ikú tẹ̀mọ́tà bá dúró kú bá ṣe máa họ káàkiri pé wọ́n ní èèyàn gbọ́dọ̀ ṣe nǹkan báyìí ó kù wọ́n ní èèyàn bá ṣe nǹkan báyìí ó kù abẹ́rẹ́ gbogbo aṣáájú ṣe ń sá káàkiri nítorí coronavirus ẹ wòye lockdown ti ń bẹ láyé a lè jáde mọ́ nítorí coronavirus ẹ wò bá ti ń sá olówó ń sá tálíkà ń sá kọ̀ọ̀sẹ́ àtọmọdé àtàgbà lọ́gbọ́n tán pè ní covid-19 ṣètì ṣẹ́rí bá ti ń sá káàkiri fún ikú yẹn wọ́n ní tá a bá lè máa sá fún azìkì wa bẹ́ẹ̀ tí wọ́n lówó ń bẹ níbì kan tó sá wọ́n ní ọlà ń bẹ níbì kan tó sá oúnjẹ ń bẹ níbì kan ọ̀hún sá káàkiri tọ́mọ ènìyàn bá sá fún jíjẹ múmu rẹ̀ bí tí máa sá fún kú tá a bá avoid gbogbo ibi tí ọ̀nà ọ̀là bá wà gẹ́gẹ́ bá ti máa avoid ikú wọ́n ní la adarakahu rizquhu kama yudrikuhu mautuhu azìkì wọ́n dẹ̀ lépa wa bá yóò wá bá wa ní sá bí ikú ṣe máa ń lé wa bá gbogbo bá ti sá fún tó ti máa ń padà ń ká wa mọ́ jíjẹ múmu rẹ̀ ọ̀ka ọmọ dúdú ibi tó bá wù kọ́ sá sí nítorí pé ntọ́lọ̀ ti tàka fàlà ni ó ti ládéhùn rẹ̀ pé
nígbà tó ti kádàrá pé iye ọdún báyìí ló lò láyé oúnjẹ àjíjẹ mímu tó jẹ tó fi dìgbà yẹn láyé Ọlọ́run ó ti wà nínú ètò, ó ti wà nínú bọ́jẹ̀tì. àmọ́ ìtrọ́sì Ọlọ́run àtàìgbà gbọ́ tó bá sọ̀rọ̀ ńlọ́fà tọ́mi ènìyàn fi rò pé ìbádà tó ní wá ṣe láyé ìjọsìn yẹn ẹ jẹ́ ń gbé sẹ́gbẹ̀ẹ́ kan ẹ jẹ́ wá tí ń jẹ fúnra mi. Ọlọ́run ní inna Allaha huwa razak, Ọlọ́run ọba lọ́ba tí í ṣe jíjẹ mímu fún ni kíkálukú ó ṣe sùúrù nídìí àwa ọ̀là ń tipa dhul quwwatil matin, òun lọ́ba tó ní agbára tó lágbára, agbára tó lé, agbára tí ò ní wíìkì láíláí. Ọlọ́run ọba lónìí kì í ṣe rúgbà àwọn tó fẹ́ gbójúlé lẹ́yìn Ọlọ́run ọba. ibi ìlọ́lọ́run ti dá wa lẹ́kọ̀ọ́ ìpín tá a wá ṣe láyé gẹ́gẹ́ ni. àmọ́ nǹkan kan ló jẹ́ àdánwò tọ́lọ́run fi dán wa wò tó dantí assignment, primary assignment wa lórí ilẹ̀ ayé tó dàrú mọ́ wa lọ́wọ́. òun ni concept al-khilafa, ọ̀bùdíyà. òun ni tọ́lọ́run ti torí ẹ̀ dá wa ká wá jọ́sìn fún, ká má ṣe nǹkan míì tó yàtọ̀ sí tòun Ọlọ́run ọba. àmọ́ nígbà tí ó dá wa abdan gẹ́gẹ́ bí ẹrú, ó wá fi nǹkan kan tì í fún wa, nǹkan yẹn ní dà wá láàmú dìsín. gbogbo ẹni tẹ́ ẹ bá rí tí ó bá gbọ́ Ọlọ́run ọba gbọ́, problem ẹ̀yọ̀ kan yẹn náà lónìí. ẹni tẹ́ ẹ bá sì rí tó gbọ́ Ọlọ́run ọba gbọ́ tó gbá rẹ̀ lẹ́rú tí ń sin lọ́hùn, ẹ̀yọ̀ kan yẹn ní problem tọ́lọ́run bá sọ́ọ̀bù nú ọ̀rọ̀ rẹ̀. òun ni al-khilafa. khilafa ní pé mo fẹ́ fi ọ́ ṣolórí, mo fẹ́ fi ọ́ ṣọ̀gá, mo fẹ́ fi ọ́ ṣalámójútó lórí ilẹ̀. àmójútó yẹn ló fi kún fún wa, ló dà wá láàmú. kò fi kún fún àwọn ẹranko, lẹ́ranko fi mọ̀ wá rẹ̀. ẹranko gba rẹ̀ lẹ́rú, ẹranko kì í kọjá là wọn lọ́dọ̀ Ọlọ́run ọba. gbogbo wọn ń ṣàzíkiri, kò sí kèfèrí nínú ẹranko nítorí pé kò fún wọn ní khilafa. kò sí kèfèrí nínú àwọn màláíkà nítorí pé kò fún wọn ní khilafa. ó fọ́ mi ènìyàn ní khilafa. lọ́fà ń jọ́ tọ́lọ́run fẹ́ dọ́ mi ènìyàn tí ń sọ fún àwọn màláíkà pé mo ní pláàni báyìí o, inni ja'ilun fil ardi khalifa, mo fẹ́ fi khalifa sórí ilẹ̀. kò pè wá ní ibad, ká ní inni ja'ilun fil ardi ibadan, mo fẹ́ fi àwọn ẹrú kan sórí ilẹ̀ ni. àwọn màláíkà ó ṣeéṣe kán mọ̀ múru kọ́mẹ́ǹtì tán mú wá ń jọ́ náà, ó ṣeéṣe kán mọ̀ mú wáyé pé ataj'alu fiha man yufsidu fiha. Ọlọ́run tó fẹ́ dá wọn tí ó mọ balẹ̀ jẹ́, wáyé síkù dìmọ́ tí wọ́n mọ ṣàbòsí fúnra wọn, tí wọ́n mọ dẹ̀jẹ́ lẹ̀. ẹ bẹ̀ pé táwọn màláíkà wí ń jọ́ náà nù pé Ọlọ́run àwọn tó fẹ́ dá ìsìn wọn ní mọ balẹ̀ jẹ́ báyìí. nígbà tí ó jẹ́ sí pé ntẹ́gbọ́ tọ́lọ́run sọ ní pé inni ja'ilun fil ardi khalifa, mo fẹ́ fi àlééfà sórí ilẹ̀. àwọn màláíkà ti gbọ́ yé pé wọn kì í pé èèyàn lálífà kọ́ mọ́ sí i lò. torí tí ń jẹ́ khalifa lẹni tá a dá lọ́lá, ẹni tí ó máa pàṣẹ atẹ́gùn, ẹni tí ó máa pàṣẹ omi. a máa mú àwọn ẹranko sìn, ẹranko a máa mú wọn sìn bó bá ti wọ̀n wá, a máa mú wọn pàjẹ́. a máa pàṣẹ irin, a máa fi irin dára tó bá wọ̀n wá. Ọlọ́run ní alam tarau, sẹ́yìn ò rí ni anna Allaha sakhkhara lakum ma fi samawati wa ma fil ard, ń pé Ọlọ́run ọba ló ṣe gbogbo tí ń bẹ ń sánmà àti tí ń bẹ nílẹ̀. ó ṣe ẹ̀rọ̀ fún yín, ṣé kò ṣe ẹ̀rọ̀ fún wa tó tọ́? kí là máa pè ránṣẹ́ nínú gbogbo ẹ̀dá tọ́lọ́run dá. abá a débi pé àwọn àlìjẹ̀nú tá a rí wọn sójú, àtún pàṣẹ wọn. wa asbagha alaykum ni'amahu, ó tún wá sórí tó pọ̀ fún wa. zahiratan, ń bẹ nínú orí tá a mọ̀, wa batina, kó lóore mi ń bẹ tá a mọ̀. àwọn ànábì Ọlọ́run ló dé wọn sọ fún wa pé Ọlọ́run tún sórí báyìí fún yín. ǹjẹ́ wọ́n mọ̀ ìpá àwọn màláíkà kan bẹ tí ń tẹ̀lé ọ káàkiri, tí wọ́n mójútó, tí wọ́n protect rẹ̀. ọmọ láàfin la etí lẹ̀, kòkòrò rí kò sí wọ́bẹ̀. aláìmúlẹ̀ abẹ́nita ní rímú rẹ̀ cover. ǹjẹ́ ìbéèrè báyìí pé gbà tí coronavirus dé tí kálukú ń bò mú káàkiri, látijọ́ ta ti ń ṣí múlẹ̀, ta ní bá wa protect ẹ̀ tí virus ò fi wọ́bẹ̀, ta ní bá wa protect ẹ̀ tí kòkòrò ò fi wọ́bẹ̀, táwọn àìsàn burúkú ò fi wọ́bẹ̀. ẹnu ẹlòmíì ò tún sùn, yóò tún lanú lẹ́sùn mọ́júmọ́, ẹlòmíì ò tún lajú lẹ́sùn mọ́júmọ́. ta ní protect wa? ọba tó ṣe àti kèfèrí inú wa àti mùsùlùmí inú ẹni tó gbọ́ Ọlọ́run gbọ́ àtẹni tí ò gbọ́ Ọlọ́run gbọ́. Ọlọ́run ní pákéjì ètò yẹn fún wa, torí product Ọlọ́run ní wa, ó ní láti mójútó property rẹ̀. ó mójútó wa dáadáa, ó tọ́jú wa. àwọn oore wọ̀nyí tọ́lọ́run ṣe fún wa, èyí tá a mọ̀ lọ́pọ̀ jù, èyí tí ń ṣẹlẹ̀ sí wa nínú ìgbésí ayé wa lóore tá kì í mọ̀ lóore, tá tún mọ̀ dọ́lọ́run lẹ́bi lérí ẹ̀, òun lọ́pọ̀ jù. sọ àwọn ànábì Ọlọ́run wọ́n dé, wọ́n ṣàlàyé díẹ̀ fún wa nínú àwọn oore wọ̀nyẹn pé Ọlọ́run ṣe báyìí fún yín, Ọlọ́run ṣe báyìí fún yín, táwo tiẹ̀ mọ̀ ipò oore ni. lónìí wa asbagha alaykum ni'amahu, mo ṣoore tó pọ̀ fún yín. zahiratan, ń bẹ tẹ́ ẹ mọ̀ lóore, wa batina, ń bẹ tẹ́ ẹ mọ̀ ní oore ẹ̀ mọ̀ lóore rárá. gbogbo kí níwọ̀n yìí lọ́lọ́run kó jọ fún wa ní pè ní khilafa, ń pè ní ja'ilun fil ardi khalifa, mo fẹ́ fi àrólé. kìí ṣe pé n tán pè lárólé ibẹ̀ yẹn ni pé kò ní sọ́lọ̀ nítòsí mọ́, àwọn kan ní ọmọ wa pàṣẹ. àrólé tọ́mọ ènìyàn ni pé kò sí bàbá mọ́, ọmọ take over, kò sọ́gà mọ́, ọmọọṣẹ́ take over. n tán pè lárólé lọ́dọ̀ tiwa nù. àmọ́ àrólé tọ́lọ́run sọ ń bí ni pé alámòjútó, ń fa alámòjútó sérí ilẹ̀ tí gbogbo àwọn ẹ̀dá mi ò mọ̀ ṣẹrú sìn, tí ọmọ pàṣẹ wọn bó bá ti wọn.
ìyẹn lọ́lọ́run ṣe fọ́mọ ènìyàn ló jẹ́ àjọra wa lójú pírọ́blẹ́mù tá a wá ní nìyẹn gbogbo ẹni tẹ́ ẹ bá di tí ọba gbọ́ lọ́wọ́n ọba gbọ́ kìláfà yẹn ló gbé sọ́kàn ní òjò rántí ọ̀bùdíyà ó dá wa lẹ́rú ọwọ́ àbùn wa gẹ́gẹ́ bí bónọ́sì ní kìláfà ó dẹ̀ tún fi ṣàdánwò fún wa owó tí ń fún wa kìláfà ni ọmọ tí ń fún wa kìláfà ni ìlàkàì tó fún wa kìláfà ni tá a fi yàtọ̀ sẹ́ranko aṣọ ọmọ wọ̀nyí ẹranko gbọ́ngbọ́n kó wọn ránṣọ kó wọn wá slim fit yẹ kó wọn wá wo style kan kó ẹranko gbọ́ngbọ́n rẹ̀ àìgbọ́ngbọ́n rẹ̀ tí wọ́n gbọ́ngbọ́n rẹ̀ ló jí wọn ṣẹ́kù lẹ́rú ọlọ́run ló jí wọn mọ̀ wá ara wọn wọ́n mọ ara wọn lẹ́rú kí lọ́mọ ènìyàn fi mọ́ rẹ̀ lẹ́rú òun ní pọ́lọ́n fún un ní tí fi ń pàṣẹ ọlọ́run fún un lọ́gbọ́n ó fún un ní wisdom ó fún un ní ìlàkàyè ó fún un ní mímọ̀ ẹ máa bá onímọ̀ sọ̀rọ̀ professor ẹ máa ṣe wá àti fún un pé gbàtọ́ ọlọ́run yóò sì máa wò yín bí ẹni tí ò kẹ́kọ̀ọ́ ẹni tí ò lajú pèsè ìmọ̀ sáyẹ́ǹsì ni kí ló fà kìláfà ní dàlámù kìláfà tọ́lọ́run fún un ní ojú ọmọ ọlọ́run ẹ máa bá àfa sọ̀rọ̀ ẹ máa ṣe wá àti fún un pé òsì bẹ̀rù ọlọ́run ìmọ̀ tọ́mọ náà ni ó máa dàlámù ní òní jẹ́ kó lè ṣe tọ́lọ́run wa adallahu ala ilmin ìmọ̀ tọ́mọ yẹn náà ni òjò gbádùn ìmọ̀ tọ́mọ yẹn náà ni òjò ṣàṣeyọrí ẹ máa bá olówó sọ̀rọ̀ ẹ máa sọ fún un pé kó bẹ̀rù ọlọ́run owó tún ń bẹ lọ́wọ́ rẹ̀ ò ní jẹ́ kí ó listing sí yín kò ní jẹ́ ó lè gbà mọ́ràn owó ọwọ́ rẹ̀ náà ni ó jẹ́ ó máa ṣe gbéraga kìláfà ní ń bẹ lọ́wọ́ rẹ̀ ọba àlú olóyè alágbára gbogbo aláṣẹ pátápátá kí ni òdi wọn máa tẹríba fọ́lọ́run kìláfà ní ń bẹ lọ́wọ́ wọn tó ló jẹ́ káwọn màláíkà máa sọ ń jọ́ náà pé ha kìláfà ó léwu inni ja'ilun fil ardi khalifatan ọlọ́run ní mo fẹ́ fi khalifa sórí ilẹ̀ mo fẹ́ fàrólé tí wọ́n máa pàṣẹ sórí ilẹ̀ ẹ̀rú bà wọ́n kákọ́ bá ní inni ja'ilun fil ardi ibadan mo fẹ́ fa àwọn ẹrúsìn sórí ilẹ̀ ó ṣeé ṣe káwọn màláíkà máa sọ̀rọ̀ tí wọ́n sọ ń jọ́ náà àwọn ẹrúsìn tí wọ́n máa sìn mí wọ́n tún wọn káwọn eléyìí ń bọ̀ wá sin lọ́hùn ni. qalu ataj'alu fiha man yufsidu fiha àwọn màláíkà ní sọ fẹ́ fi àwọn tí wọ́n máa balẹ̀ jẹ́ sórí ilẹ̀ ni wáyé sí fẹ́ kó dì máa tún máa para wọn ṣáà wá ń para wa àbá para wa ṣáà ń balẹ̀ jẹ́ àbá balẹ̀ jẹ́ kìláfà ní yọ wá lẹ́nu. so nítorí náà kìláfà ní àdánwò tọ́lọ́run fi kún ìbáàdà fún wa ní òjá mọ́lọ́wọ́n ọba mẹ́rin tọ́lọ́run bá wá nílò yóò tètè mọ̀nà yóò tètè mọ̀ pé ọlọ́run fi kìláfà yìí dán wa wò fúngbà díẹ̀ ní gbọ́dọ̀ ti torí pé wọ́n gbé mi sórí bẹ́ẹ̀dì èmi ẹrú kí n wá yàyọ̀ pọ̀ra ó yẹ kí ẹrú ọmọ rẹ̀ lẹ́rú kí wọ́n fọ ọmọ rẹ̀ níwọ̀fà gbogbo ọjọ́ tó bá ti rárá rẹ̀ létí lójoojúmọ́ tó bá ti jí ẹrú ni mí tó bá fẹ́ jẹun rárá rẹ̀ létí pé ẹrú fẹ́ jẹun ó lè yóò fún ọ ní ìtẹríba àti ẹ̀mí rẹ̀ lẹ̀ pé n gbọ́dọ̀ ṣiṣẹ́ lọ́dọ̀ ọba mi àtọ̀gá mi o tó bá fẹ́ mú mi máa rántí pẹ́rú ni ọ́ tó bá rí owó rántí ń pẹ́rú ni ọ́ kò ní jẹ́ ọ̀nà nàkúnà ò ní yàyọ̀ pọ̀ra ńjọ́ tó bá rówó náà ó máa rárá rẹ̀ létí pé ẹrú ni ọ́ kò ní jẹ́ ọ̀kanra mọ́ lọ́hùn ntọ́ bá fọkàn sí tí ọba bọ́ sí tọ́ bá ti rántí ń pẹ́rù ní ọ̀hún ta lè mi tí mo question ní ọba tó ní mí àìrántí pẹ́rù ni wá mọ́ ní ń jẹ́ ká mọ̀ ṣìṣe sọ́dọ̀ ọlọ́wọ́n ọba ló fi jẹ́ pé gbogbo tí ń jẹ́ ìsìláàmù pàápàá ó pàdé síbi pé kíkálukú gbára rẹ̀ lẹ́rú tòótọ́ tí èsì àfẹnusọ o tọ́ gbára rẹ̀ nínú ọkàn bẹ́ẹ̀ tọ́ gbàgbọ́ nínú ọkàn délẹ̀ bẹ́ẹ̀ pé ẹrú ni mímí ọ̀já mọ̀ nǹkankan tọ́ba mi bá fẹ́ fi mí ṣe ni ọlọ́run ní pé bùbù kọ́ máa wá kanra kọ́ máa járí mọ́nú ó ti mọ̀ kí n tọ́ba mi ń fẹ́ ni yóò bí ìwà rẹ̀ lẹ̀ sí ọ ní ara yóò bí ẹ̀mí ìgbà fún sí ọ ní ara ọlọ́run sì ní sóore fẹ́nìkan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọ́ máa bínú nígbà tó bá ti mọ̀ kí ta lèmi tí mo bínú ta lèmi tí mo ṣe ìtìrọ́dù lérí ìdájọ́ ọlọ́run ọba tí mo pé ọba mi dájọ́ kò tẹ́ mi lọ́rùn ta ni mo fẹ́ fẹjọ́ ẹ̀sùn tó bá ti gbára rẹ̀ lẹ́rú gbogbo ẹ̀sìn ni ó yọ lódìdí tó bá ti gbára rẹ̀ lẹ́rú ìbádọ́ ọmọ ọrùn àti ṣe fún ọmọ kó wọn ní pé ọkọ wá kírun kọ máa arojú ńgbà tó bá ti mọ̀ pẹ́rù ni ọ́ àmọ́jọ́ tó bá ń rò pé o ṣẹ́kù síbi kan pé mí ìṣẹ́rú o ní pírọ́blẹ̀mù táwọn ẹlẹ́sìn míì ní tán pera wọn lọ́mọ ọlọ́run kí àwọn ìṣẹ́rú ọmọ ọlọ́run ni wá àwọn ìṣẹ́rú ọmọ ọlọ́run ni wá kò jẹ́ wọn mọ ìwọ ọlọ́run fún ọlọ́run lọ́lọ́run fi ń fèsì fún wọn káàkiri nínú Kùránì pé kò jẹ́ ìṣọmọ mi o bí ma rárá ẹrú gbogbo yín Ànábì Ìsá tẹ̀ ń sọ yẹn gẹ̀ẹ́ níjọ́ tí ó délé ayé kọ́lá ní Abdullah ntọ́kọ́kọ́ péré ní pé ẹrú ni mí o gbogbo àwọn ànábì ọlọ́run gbogbo yìí tá ń pera wa ní wòlíì tá ń fúnra wa léríṣiríṣi orúkọ gáúsù kìíní kan kútùbù kò sí òye tó kọ́lọ́run ó pè yẹn ní ẹrú Abdullah ẹrú ọlọ́run ibi tí òye ìsúnmọ́lọ́run ìbọ́lọ́run ọba tán ibi tó parí sí tó gadé pátápátá tó níyì dé pátápátá òun ni kò rí ibi jẹ́ ẹrú ọlọ́run tòótọ́ gbogbo struggle wa ní díẹ̀ sìn pátápátá láti rí ibi fìdí ẹ̀ múlẹ̀ ìpẹ́rú ni wá tòótọ́ ni
àti ìdẹrú òtítọ́ o tọ́ra àti ìṣèǹtọ́lọ́wọ́n ọba wa ń fẹ́ àti ìdẹrú òtítọ́ tọ́ra àti ìgbọ́rọ̀ sí lẹ́nu bó ti yẹ níjọ́ tó ríra rẹ pè lẹ́rú gidi tó rí bí fọwọ́ rẹ sọ̀yà òun nígbà tó ọba máṣe ọba rẹ ṣe tó ń ṣe gbogbo ẹ̀tọ́ tí wọ́n ń pè ní ẹrú à ń bọ̀ wá kà fúnra wa nísìn pé kí ni ń jẹ́rú ọlọ́run ní alla ta'budu illallah bí ta ti wá nìyẹn pé pọ́pọ́sì tá a fi sọ alukur'an kalẹ̀ pọ́pọ́sì tá a fi sọ gbogbo àwọn àyà wọ̀nyí kalẹ̀ ní pé kẹ́ ẹ má bàa dájú kọ̀ọ̀kan mi illallah àfọlọ́wọn ọba lẹ́ẹ̀fìdí tá a bá ń kírun nínú májẹ̀mú òun ní pé ká kọjú sí kíbla ìdájú kọ̀ọ̀kan náà tá a bá sì ń kírun nínú tó bàrún jẹ́ ní al-iltifat ká yírùn ní yíyírùn tí ó jẹ́ kí igbá àyà rẹ náà yí pẹ̀lú ẹ̀ nígbà tó o bá ti yí ní dédé dìgírì yẹn ìrun rẹ bàjẹ́ tí ó bá yẹ pé yíyí orí lásán kínkìnkín báyìí ni ìrun ò bàjẹ́ àwọn bá ti ń yí débi pé o ti ń yí gẹ̀rẹ́ mọ́ ìrun ti bàjẹ́ kí ló fà á ti fi ń bàrún jẹ́ ìyí kúrò lójú kan ṣé ó dín Ọlọ́run ọba kù ní nǹkan kan ni àbí kí ló ṣe gẹ́gẹ́ tí ká yí ara ká yíjú kúrò níbi tá a dájú kọ síbòmíì kí ló dé tí ń bàrún jẹ́ ìtọ́fà àti fi ń bàrún jẹ́ ni pé wọ́n fẹ́ ká kẹ́kọ̀ọ́ níbi ìdájúkọ tó o bá ti wà lọ́dọ̀ Ọlọ́run tó o bá ń sin lọ́wọ́n ọba jí ó jọ́ lọ́wọ́n ọba nìkan mọ́mú nǹkan mi mọ́ lọ́run ẹbọ tó ṣe yìí náà tó ọmọ ìyá mi opportunity tọ́lọ́run fún ọ àwọn tó ti kú ń tàn mọ́ káwọn onírú ẹ̀ o wọ́n ń tàn mọ́ káwọn padà wá sílé ayé wa túnṣe sí kò sáyè mọ́ Ọlọ́run ṣe wá ládọ́run mòótọ́ opportunity kọ́ mọ́ mi lókìkí mi lọlẹ̀ gbígbó alásùn lálẹ́ àná la jímọ́jímọ́ yìí kì í ṣe gbogbo èèyàn ló sùn tó jímọ́júmọ́ bẹ́ẹ̀ àwọn kan ti bá àná lọ wọ́n ti túfọ̀ àwọn kan lánàá yìí wọ́n ń túfọ̀ ẹlòmíì lọ́wọ́lọ́wọ́ báyìí àmọ́ tàwọn tí wọ́n tún túfọ̀ láìpẹ́ yìí ojoojúmọ́ ni àwọn èèyàn ń jáde láyé làwọn èèyàn exit kálukú sì mọ̀ gbà tí wọ́n sọ pásítọ̀ tòun tó nítorí náà di ẹrù rẹ kó kíyèsí ní tó bá ń dì lẹ́rù dáadáa ẹ bò sínú tíyẹn lè dì mọ́ ẹrù lọ́bọ́ lọ́wọ́n ọba o gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá èmi mọ̀ sọ bẹ́ẹ̀ kì í sì ṣe mi fúnra mi Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún rẹ̀ Ànábì Muhammad ló sọ bẹ́ẹ̀ láyè tó pọ̀ nínú àwọn àhàdíìsì rẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ lówù tó wù kẹrù lè máa ṣe gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá lọ́rọ̀rùn láti ra foríjì Ọlọ́run ọba kódà láì túbá tó bá ṣe bẹ́ẹ̀ lọ bọ́ Ọlọ́run ọba ṣìnà ni o olè jíjà ni o gbogbo orú rẹ̀ ẹ̀ṣẹ̀ ọ̀hún pátápátá látòkè rẹ̀ délẹ̀ ńlọ láforíjì àfẹyọ̀ kan òun náà lẹ́bọ̀ kí ni ń jẹ́bọ ní pé kó o dájú ìjọsìn rẹ kọ̀ọ̀kan mí lẹ́yìn Ọlọ́run ńlá Al-Qur'ani sọ yìí pé alla ta'budu illallah àkórí Al-Qur'ani látòkè délẹ̀ dúdú wọ́tọ̀ ń sa Qur'ani pé mò ń sà mo fẹ́ fi bí abùkátà mò ń sà mọ̀ rántí pé kì í ṣe sísà nìkan ló wà fún alla ta'budu illallah àkórí ń tá a fẹ́ kí Qur'ani ó bí sí ọ lára ní pé mọ́ gbé bùkátà rẹ lọ bá nǹkan mi lẹ́yìn Ọlọ́run ọba mọ́ mọ́ fẹjọ́ nǹkan kan sùn nǹkan kan mi lẹ́yìn Ọlọ́run ọba mọ́ mọ́ ké gbàǹjarì lọ bá nǹkan kan mi lẹ́yìn Ọlọ́run ọba mọ́ ìnira tí ń bá ń yọ lẹ́nu mọ́ sunkún rẹ lọ bá nǹkan mi lẹ́yìn Ọlọ́run ọba mọ́ má retí kẹlòmí ò gba ọ̀rọ̀ rẹ dùn kó nínú gbogbo ntọ́lọ́run dá èèyàn àlìjẹun ṣe bẹ́ẹ̀ yẹn làwọn kan sìn àwọn tá à ń pè lọ́mọlẹ́yìn Kristi anabi odindi anabi Ọlọ́run ni wọ́n pè lọ́lọ́run ni wọ́n ń pòókọ rẹ̀ ní gbogbo ìgbà nígbà tá a bá láwọn sọnù tí wọn ò sí lórí ọ̀nà nítorí pé wọ́n ń pa anabi Ọlọ́run tí wọ́n ń pè kó wá bá wọn bí abùkátà ìwọ tó wá ń pòókọ wòlíì pé kó wá bí ọba bí abùkátà bó ni wọ́n ṣe wà lórí ọ̀nà ẹni tí ń pa anabi Ọlọ́run gan ni kò sí lórí ọ̀nà Al-Qur'ani ní ò sí lórí ọ̀nà ẹni tí ń pa anabi Ọlọ́run pé kó wá bí abùkátà fún un bẹ́ẹ̀ lẹni tó gbójú lówé ẹni tó gbójú lóògùn ń pe àwọn ìyá mi àwọn ìyá kan bẹ́ẹ̀ níbì kan tí ń pokọ wọn tí ń wá yọnu wọn pé tán bá ti yọnu sóhun òun dọ́ máa jẹ ayé òun dọ́ máa jẹ ọ̀run ńjò ló fẹ́ jáwọ́ níbi gbogbo pálapàla yìí tó bá ṣe bẹ́ẹ̀ lọ bọ́ lọ́n kọ́ láforíjì hàn Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ nínú Al-Qur'ani pé man yushrik billahi faqad harrama Allahu alayhi al-janna èèwọ̀ ní kó rà àlìjánnà wọ̀ ẹni bá ṣe bọ́ lọ́wọ́ ọba kú bẹ́ẹ̀ tí ò túbá látàyé torí pé àkórí gbogbo tí ń bẹ ní Al-Qur'ani nìyẹn pé ẹ ṣàṣìtọ́ Ọlọ́run ọba ẹ má kọjú sí nǹkan mi lẹ́yìn Ọlọ́run ọba nípa àwa jíjẹ nípa àwa mímu àwa dáàbòbò àwa fàyàbalẹ̀ afẹ́ lọ́lá láyé afẹ́ dọlọ́lá láyé má kọjú sí gbogbo ń tọ́ fẹ́ kọjú sí kí nìtumọ̀ wọn ò nítumọ̀ kò sẹ́dá tó nítumọ̀ kò sí ìtumọ̀ fún nǹkan kan tó tayọ Ọlọ́run ọba torí gbogbo ń tọ́ bá dájú kọ yẹn náà Ọlọ́run ọba àṣẹ Ọlọ́run ọba ní bẹ lára ẹ̀ tí fi ń jóhun ìyẹn ní pété ẹ bá yọ àṣẹ Ọlọ́run ọba kúrò lára gbogbo wa yìí sá nítumọ̀ mọ́ nítumọ̀ bẹ́ẹ̀ bá yẹ àṣẹ Ọlọ́run ọba kúrò lára ewé kò nítumọ̀ bẹ́ẹ̀ bá yẹ àṣẹ Ọlọ́run ọba kúrò lára gbogbo nǹkan pátápátá kò sí ìtumọ̀ fún un lólórin kan fi ní Allahu Rabbi
la uridu siwahu hal fil wujudi haqiqatun illahu. Allahu rabbi ọlọ́run ọba lọ́ba mi la uridu siwahu yìí wá nǹkan mi mọ́ lẹ́yìn ọlọ́run ọba. Tíyàn bá ti dájú kọ ọlọ́run ọba kò ní tí ò rí nǹkan mi mọ́ tó rí nǹkan mi mọ́ tí gbogbo nǹkan mi ò ní túmọ̀ sí ọmọ ìkìláàsù rẹ̀ ubudiyya rẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá pé nù ó ṣẹ̀ṣẹ̀ dẹrú ọlọ́run ọba tòótọ́ nù. Ó ní hal fil wujudi haqiqatun illahu tí n bá kọjú sọ́lọ́run ọba nìkan kí n gbójú kúrò lára nǹkan mi ṣé ti ẹ̀ rí nǹkan mi láyé tó yàtọ̀ sọ́lọ́run ọba ni ṣé nǹkan mi ń bẹ láyé yìí tó nítumọ̀ tó ń dá túmọ̀ ní tóun náà dá wà láyé tiẹ̀ tí è ṣe ipò fara ti ọlọ́run ọba. Gbogbo àwọn tí wọ́n náwọn ni ọlọ́run gbá yí lé lọ́wọ́ pé wá ara gbé láyé wá ara ayé gbé lọ́dọ̀ wa ṣáwọn náà rí gbogbo ṣé gbogbo tí ń ṣẹlẹ̀ sí wọn láyé ní dùnmọ̀ wọn ni. Kìí ṣe dodo ẹnìkan jáde ní ìje lóyìí ó fẹ́ dìfẹ́ǹdì àwọn òòṣà rẹ̀ gbogbo yín náà lẹ ti wo fídíò ọ̀hún ó ń tara ń jà fáwọn òòṣà rẹ̀ nígbà tí ó sọ̀rọ̀ tí ó pààyàn lẹ́rìn at the same time ń pààyàn lẹ́kún pé sọ́mi ènìyàn sọ́pọ̀ lómi ènìyàn lè wálẹ̀ dé level yìí ó lóun fáwọn òòṣà wọn òun fún wọn lóúnjẹ jẹ ní gbogbo gbà àwọn òòṣà wọn òun fún wọn ní oúnjẹ jẹ ní time to time òun ní ń bọ́ àwọn òòṣà rẹ̀ àwọn òòṣà tó yẹ kán máa bọ́ òun ní ń bọ́ wọn. Wọ́n á ní ọwọ́ àsìn ọlọ́run ọba tí ẹ pé òun ní ọmọ ọbọ ò nídìí àtibọ̀ ma uridu minhum min rizqin nídìí kẹ́ ẹ máa fún mi lẹ́bọ nídìí kẹ́ ẹ máa fún mi lóúnjẹ ọba tí kì í jẹ ni ma uridu an yutimun inna Allaha huwa ar-razzaqu dhul quwwatil matin. níjó nìyẹn fẹ́ lọ́mọ ènìyàn tó fẹ́ kúrò nínú òkùnkùn bọ́ sínú ìmọ́lẹ̀ tawhid ìmọ́lẹ̀ mọ́lọ́run lọ́kàn níjó ló tó fẹ́ submit gbogbo ọ̀rọ̀ rẹ̀ fọ́lọ́run láì ní máa wo ọ̀tún láì ní máa wo òsì wo gbogbo ẹni tó bá fókọ̀sì lórí ojú kan náà tí ń wo tó tẹjúmọ́ bì kan náà yóò rí clearly ju ẹni tí ń wo bàràbàrà tí ń wo bì kan ń tún wọ̀ tún ń wò sí ń tún wò kì ń tún wọlẹ̀ kò kọjú mọ́dọ̀ ọlọ́run ọba lọ́lọ́run fi ń pé wá aqim wajhaka lid-dini hanifa kọjú sójú kan náà kọjú sí bí ẹ̀sìn yìí mọ́ wo bòmíì mọ́ kò sọ́nà ń bòmíì mọ́ gbogbo wọ mùsùlùmí tọ́lọ́run bá fi ìlànà ìsìláàmù yìí kẹ́ ọlọ́run ti sórí ire rẹ paríparí gbogbo òṣòro tó wà wù kọ́ ọmọ rí gbogbo tó fẹ́ kọjú sí yẹn náà wọ́n rí ṣòro ń bẹ̀ òòrùn àwọn babaláwo tí wọ́n tòṣì ni wọ́n tòṣì ju nǹkan míì lọ ẹsẹ̀ inú ilé àkọ́kù kan làwọn èèyàn ti máa lọ bá wọn lọ yàyẹ̀wò lọ́dọ̀ wọn ó sì pèrè ń babaláwo ó sì fẹ́ sọ ẹ̀yin dọlọ́là a máa jẹ́ sí pé gbogbo ẹni bá ti ṣàwo ní ọmọ níláárí ni kóhun mọ́ níláárí bẹ̀lẹ́ ti mọ̀ pé mo lè ṣẹbọ mo lè ṣoògùn tí yóò bá wí bá ti wáyé páàrí náà láàrí àfi kó takú ti ọ̀dọ̀ Ọlọ́run ọba tóun ti ṣòro àti ìnira tó bá rí mbẹ ńlọ fi jèrè kányìn ó burú jù fún yàn kíyàn jìyà láyé kó tún lọ jìyà lálùkìyàmà ìtò burú jù fún yàn òun ní kíyàn jìyà láyé kó tún lọ jìyà lálùkìyàmà Ọlọ́run ní gbogbo ẹni bá ṣẹbọ kú mi ò ní foríjìn ó ní wa man yushrik billahi gbogbo ẹni bá ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ọba faka'annama kharra minas sama nínú suratul hajj ó dàbí ọmọ orílẹ̀ tá a gbé sórí bẹ́ẹ̀dì ẹrú tẹ́kí mo sọ lẹ́ẹ̀kan pé wọn bùdíyà lọ́lọ́run ti torí ẹ̀ dá wa ẹrú tá a wá pọ́nlé pẹ̀lú kìláfà tó wá ti torí kìláfà tá a fún un pé kó máa pàṣẹ ẹranko ká màálù burú jù wá lọ ọmọ ènìyàn dẹ̀ ń dá kúnlẹ̀ à ń pa kódà kìnìún tí wọ́n lòun lọ bẹ ẹranko amúwádòrò a domesticate ẹ̀ à ń pàṣẹ fún aṣọ sínú yàrá kan lódò yẹn wá wò ń bẹ Allahu akbar ọlọ́run kan máa nẹ́bí Ádámù lé púpọ̀ ó ní wa laqad karramna bani Adam kìláfà ló fún wa làá fi ń pàṣẹ à ń pàṣẹ kódà àtúnṣe ń lọ dá àwọn ọdún kan nísìn ọ̀pọ̀lọpọ̀ òjò tí ń rọ̀ láwọn bíi UAE àtàwọn Gulf countries míì artificial ni wọ́n ọdún kan wọ́n ń lọ dá ni wọ́n fi ń dojú ọjọ́ lójò fi ń rọ̀ gbogbo nǹkan lọ́mọ ènìyàn máa dètè rẹ̀ Ọlọ́run ló fún wa ní ìlàkàyè ká máa pàṣẹ ó dẹ̀ ti ṣe gbogbo nǹkan rọ̀ fún wa pé kí wọ́n máa ṣe kídìmọ̀ wa èèyàn náà ni problem ta ní tààfin mọ́ lọ́hùn lẹ́fìdí bẹ́yàn bá ṣe ń jẹ́ scientist sí ti ń jẹ́ tí ń study physics sí ó possible kó máa ṣà ìgbàgbọ́ sọ́lọ́run ọba nítorí pé yóò máa ṣe bí ìlàkàyè yẹn ní gbogbo nǹkan khilafa ni bí yẹn bá ṣe ń tojú bọ khilafa sí ti ń tẹnu bọ̀ sí ó ṣeé ṣe kó máa gbàgbé ubudiyya rẹ̀ àwọn tọ́lọ̀ ń fún ní khilafa tó yanjú tí wọn ò sì gbàgbé ubudiyya wọn kéré bí anabi Suleiman alayhi salatu wassalam ó pàṣẹ èèyàn ó pàṣẹ àlìjẹ̀nú ó pàṣẹ fún atẹ́gùn ń bẹ yẹ sọ̀rọ̀ ń bá wúrẹ́ bẹ sọ̀rọ̀ gbogbo nǹkan lọ́lọ́run fún un ó ní wa utina min kulli shay'in èmi àti Dàúdù bàbá mi gbogbo nǹkan lọ́lọ́run fún wa kò sí nǹkan tá a fẹ́ ní tòun ti bọ́lọ́run ti fún wọn gbogbo nǹkan tó wọ́n fi mọ́ Ọlọ́run ní ni'mal abdu Ọlọ́run tún pè wọ́n ẹrú lọ́lọ́run fi àdírẹ́sì àwọn méjèèjì o anabi Dàúdù àti Suleiman ọmọ rẹ̀ nínú suratu Sad wọ́n ní ni'mal abdu ẹrú rere Suleiman
ni'mal abdu ẹrú rere Dawud ẹrú lọ́lọ́run pè gbogbo àwọn ànábì Ọlọ́run gbogbo àwọn ànábì Ọlọ́run ẹrú lọ́lọ́run pè wọ́n ànábì Muhammad sallallahu alayhi wa sallam Ọlọ́run pè lẹ́rú nínú annahu lamma qama Abdullahi lọ́jọ́ kìíní àná nígbà tí Abdullahi dìde tí ń jíṣẹ́ yad'uhu tí ń pe Ọlọ́run ọba kadu yakununa alayhi libada àwọn àlìjànnú pọ̀ níjọ́ tí wọ́n gbà Al-Qur'ani rí nígbà tí wọ́n sì rí information gbà láti sánmọ̀ mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àwọn àlìjànnú gbéra wọn ní kọ́ńkọ́ lọ́rùn wọ́n gunra wọn léjìká títí tí wọ́n fi dé sánmọ̀ ìtòsí ilé ayé láti mọ lọ gbọ́ kí ní ṣẹlẹ̀ kí wọ́n sọ ní sánmọ̀ ṣé tọ́lọ́run bá sì pàṣẹ láti ọ̀dọ̀ rẹ̀ lọ́hùn àwọn màláìkà tí wọ́n súnmọ́ lọ́hùn pẹ́kípẹ́kí wọ́n gbọ́ tán bá ti gbọ́ tọ́lọ́run bá ń sọ pé nǹkan tuntun tí ó ṣẹlẹ̀ sí lágbájá ọmọ lágbájá ni tí wọ́n bá ti gbọ́ bẹ́ẹ̀ wọ́n kí Ọlọ́run ọba wọ́n yin Ọlọ́run ọba wọ́n máa wá pass information àwọn màláìkà tán bẹ ní abẹ́ wọ́n máa béèrè píkílẹ̀ tẹ̀ ń kí Ọlọ́run ọba tẹ̀ yin lọ́hùn tó báyìí wọ́n ní qadallahu amran Ọlọ́run ti dá ẹjọ́ tuntun kan ó dájọ́ lágbájá báyìí lágbájá báyìí lágbájá báyìí kó máa dọlọ́lá lágbájá ọmọ lágbájá ó ti lówó tẹ́lẹ̀ kó dolo sí lágbájá ọmọ lágbájá kó máa rí báyìí fún lágbájá ọmọ lágbájá kó máa rí báyìí fún gbogbo àṣẹ tọ́lọ́run bá pa yẹn wọ́n máa inform àwọn màláìkà tó next sí wọn àwọn eléyìí náà tún máa inform àwọn tí ó next sí wọn fẹ́ẹ́ fá bẹ́ẹ̀ tí ó fi dórí àwọn màláìkà tó ń bẹ ní tó dẹ̀ndẹ̀lẹ̀ ní sánmọ̀lẹ́ ayé àwọn màláìkà dẹ̀ndẹ̀lẹ̀ ti sánmọ̀ ayé òun làwọn àlìjànnú tán gbéra wọn kọ́ńkọ́ lọ́rùn wọn wá lọ dókì wọn sọ yìí tán bá gbọ́ wọn máa pass information yẹn bọ̀ wá sórí ilẹ̀ information yẹn ni wọ́n ń pín fún gbogbo aládùúgbà gbogbo àwọn àwòsùn sọ̀kan ń pé n ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ sánmọ̀ ní tí wọ́n ní ó ṣẹlẹ̀ sí lágbájá ọmọ lágbájá ni ńlọ́lọ́run fi àwọn àràwọ̀ ṣe òkò tí máa lẹ̀ wọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan níbo láti yà wá ní pé nígbà táwọn àlìjànnú ò rí làbárì gbọmọ alkhabaru samawi tí wọn ò rí gbọmọ wọn ń béèrè wọn ṣe conference pé kí ló ṣẹlẹ̀ hila baynana wa bayna alkhabari samawi wọn ti dí gàgá láàrin àwa àti information tá a máa rí gbọ́ lókè kí ló ṣẹlẹ̀ kí n sábàbí ẹjẹ́ àwa káàkiri wọ́n gbé àwọn àlìjànnú kan dìde àwọn kan ní jinnu nasibina ni wọ́n gbé dìde níjọ́ náà pé ẹ wá káàkiri erílẹ̀ kí ni ń ṣẹlẹ̀ wọ́n á rìn káàkiri nígbà tán dọ̀ gẹ́gẹ́ Mẹ́kà àwọn lọ́tà nàbì nǹkan Kùránì ní ntọ́fà àti táàfìrí nǹkan kan gbọ́n sánmọ̀ mọ́ ni nítorí tíwèé Ọlọ́run bá ń sọ̀kalẹ̀ lọ́wọ́ wọn kì í fún àwọn àlìjànnú láksẹ́sì kan má bàa dàwérú so anabi ọmọ pé wọ́n gbọ́ lọ́lọ́run wọn sọ súra kalẹ̀ fún anabi Muhammadu pé wa annahu lamma qama Abdullahi yad'uhu kadu yakununa alayhi libada ipe lọ́jọ́ sí tó ń kírun àwọn kan nínú àsùbá ní gẹ́gẹ́ bí hadith tí àwọn aládìsí kan gbà wá nígbà tó ń kírun àsùbá ńjọ́ náà àwọn àlìjànnú wá gbọ́ Kùránì tó ń kà ó fura ní kódà ńjọ́ náà tí wọ́n gbọ́ kádú yakununa alayhi libada wọ́n gbádùn ẹ̀ débi pé wọ́n fẹ́ wọ́n wá súnmọ́ ànábì pẹ́kípẹ́ kódà wọ́n fẹ́ kó sí i lọ́rùn bí irun tí kìnìún máa ń ní bí ọrùn rẹ̀ òun ni lábàd wọ́n súnmọ́ pẹ́kípẹ́kí débi pé wọ́n fẹ́ kó sí ọlọ́run pé wọ́n gbádùn Kùránì yẹn Abdullahi lọ́lọ́run pa ànábì níbẹ̀ ń tà fẹ́ lónìí oníkúlẹ̀ innama ad'u rabbi ànábì wa sọ fáwọn ará Mẹ́kà pé mi ò ní nǹkan mi ti ń jọ́sìn fún tó tayọ ọlọ́run ọba ní ànábì ọlọ́run ọba náà kò tọ́ fún un láti ṣe bọ́ ọlọ́run ní gbogbo àwọn ànábì ọlọ́run tá a dákọ̀ yìí walau ashraku tí wọ́n bá ṣe bọ́ la habita anhum ma kanu ya'malun gbogbo iṣẹ́ wọn bàjẹ́ ọlọ́run kórìíra ẹbọ púpọ̀ gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá bá a ti sọ lẹ́ẹ̀kan ńlọ láforíjì àfẹ́bọ̀ ó ní wala ushriku bi rabbi ahada èmi Muhammadu ní mú nǹkan mi mọ́ ọlọ́run ọba kul inni la amliku li nafsi kul inni la amliku lakum darran wala rashada apada mi o ka kí n sórí fún yẹn kí n wá béèrè lọ́wọ́ ànábì pé dákun bò mí lọ́mọ ká ànábì ó máa bùn yẹn lọ́mọ àbí kọ́ máa bùn yẹn lówó agbára ànábì ó ká wala rashada agbára rẹ̀ ó ká orí agbára rẹ̀ ó sì ká kọ́ fa burúkú yẹn kul inni lan yujirani min Allahi ahadun kódà bí n ṣe ń jẹ́rú ọlọ́run ọba tí ó pọ́n mi lé tó fi mí ṣe olórí gbogbo àwọn ànábì ọlọ́run ọba yìí tòun ti bẹ́ẹ̀ tó bá lóun ọba mi wí òun fẹ́ mú mi kò sẹ́ni tí ó gbà mí lọ́wọ́ ẹ̀ walan ajida min dunihi multahada èyí ṣe tí wọ́n rò pé ọlọ́run gbáyé láwọn kan lọ́wọ́ ta lè máa sáàdì tọ́lọ́run bá fẹ́ mú ọ ta ló fẹ́ gbà ọ lẹ̀ lọ́wọ́ ọlọ́run tọ́lọ́run bá ní mo fẹ́ ó sì fẹ́ ọ ọlọ́run má fẹ́ ó sì fẹ́ wa ta ló lè rọ̀ wá lọ́rọ̀ lẹ́yìn ọlọ́run ọba tọ́lọ́run bá sì ní mo fẹ́ kó lówó lọ́wọ́ ta ló lè ta ọ lóṣì lẹ́yìn ọlọ́run ọba kò sí àfi kó ojú orin lẹ̀ lọ́kàn rẹ bẹ́ẹ̀ tó bá bá ìgbàgbọ́ mi tó yàtọ̀ sí ìta ń sọ yìí tó bá bá déwájú ọlọ́run ọba bẹ́ẹ̀ èèyàn kúkú rẹ o ọlọ́run má jẹ́ àkúkú ẹ̀sìn ọlọ́run má jẹ́ àkúkú ranù ọlọ́run tún sọ ń bomi nígbà tó ní fákà annama kharra minas sama
ẹni bá kú sérí ẹbọ ó dàbí ìgbà pé a gbé sókè ọmọ ilẹ̀ ńlẹ̀ tá a gbé sókè tó wá ré bọ́ sẹ́mọ̀ pé Yorùbá ní ọmọ ilẹ̀ ńlẹ̀ tẹ́ bá gbé sórí ẹni yóò yí bọ́lẹ̀ torí ẹrú ni ọmọ ilẹ̀ ńlẹ̀ ni tá a bá pọ́n lé ta fún ní kìláfà ta nítorí pé ń pàṣẹ fẹ́ranko ń pàṣẹ fàlìjẹ̀nú ó lówó lọ́wọ́ àbó pé ewé ń jẹ lọ́wọ́ ajé ṣe bí ìgbà pé kò sọ́ lọ́wọ́ ọba àkànbìkan ewé ní ń bẹ ó jó nígbàgbọ́ nú ògùnjọ́ lọ́wọ́ ọba lọ fákà annama kharra mina sama ó dàbí ẹni tó yí bọ́ọ̀lẹ̀ àtẹ̀rí òkè Ọlọ́run tó sọ ń bọ̀ mí pé inna Allaha la yaghfiru an yushraka bihi mi ò lè láéláé foríjìn kéèyàn ṣẹbọ gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ni ó láforíjìn kódà gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ló ní à ń ṣìpẹ̀ àwọn ẹni eré lè ṣìpẹ̀ tó bá dijọ́ alkiyama anabi sallallahu alayhi wa sallam yóò ṣìpẹ̀ àwọn anabi Ọlọ́run ó ṣìpẹ̀ àwọn màláíkà ó ṣìpẹ̀ àwọn ẹni eré ó ṣìpẹ̀ Ọlọ́run wọn máa foríjìn àwọn kan wọn ò túbá tí wọ́n fi kú bẹ̀ tó kàn fẹ́ yá fi wọn ó kàn fẹ́ kẹ́ wọn ó fẹ́ kàn máa làlìjánnà bẹ́ẹ̀ Ọlọ́run ṣá kẹ́ wa kó foríjìn wa àmọ́ ní o àwọn tán bá ṣe bọ̀kú wà máa tẹ́ ń fa ọ̀hún ṣàfàtò ṣàfihàn ìṣìpẹ̀ oníṣìpẹ̀ kan ò lè wúlò fẹ́ni bá ṣe bọ̀kú ẹni bá kú lórí ẹbọ ìṣìpẹ̀ kan ò lè wúlò fún kọ́ máa fọkàn sí pé ànábì ní ó gbà mí gbàyà mi bọ́ba dàlá ìràtọ̀ ọ̀bá lẹ́bọ lẹ́rù ni o ànábì ní ṣàfàtì li ahlil kaba'iri min ummati àwọn tí mo lè ṣìpẹ̀ ojú àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ kaba'iri lọ ẹni bá ṣe bọ̀kú kọ́ máa fọkàn sí agbára mi ọ̀ká tọrọ lọ́hùn ti categorically sọnù alukurani pé wàá máa tẹ̀ ń fa ọ̀hún ṣàfàtù ṣàfihàn gbogbo níta bá ń pè lẹ́bọ̀ kódà wọn bá kúrọ́ mọ̀ nǹkan pẹ̀ bọ̀ ní èmi àmọ́ sọ tí wọn bá kúrọ́ mọ̀ nǹkan pé ẹbọ ni tí wọn mọ̀ ìgbà àdàpé kìíní yìí ṣe bọ̀ wọn kàn ń kúrọ́ mọ̀ ni tí ẹ kọ́kọ́ sá fún un náà ṣébi tí wọn bá kúrọ́ mọ̀ nǹkan pé báàgì tí ń bẹ lọ́ọ̀kan yìí kókéènì ń bẹ ń bẹ o tó sì wà ní airport àbí nǹkan kan ọ kọ́kọ́ sún sẹ́yìn náà ọlọ́mọdé àṣẹ àgbákò báàgì tí ń bẹ lọ́ọ̀kan yìí bọ́ǹbù ń bẹ ń bẹ ṣọ́ra o ó kọ́kọ́ sún mẹ́yìn náà ó jẹ́ ródé òótọ́ ẹ̀jẹ̀ nkọ́kọ́ take precaution náà tá bá ń fẹ̀sùn ẹbọ kankan tí ẹ̀ kọ́kọ́ sún mẹ́yìn fún nǹkan ọ̀hún náà ó lè gbáyé láìṣe é gbogbo ń tó rò pàfi kò ṣe èèyàn táwọn èèyàn ń sọ fún ọ pé dí ọmọkùnrin ò tó wàláhì ó lè gbélé ayé láìṣe gbégbèsè ayé rẹ yẹ̀wò láti gbà tó ti ń ṣe náà àtàwọn tí kì í ṣe é sọ bẹ́tà wọn ṣó níláárí jù wọn lọ kí àwọn tí wọn kì í ṣe dúdú nǹkan tí wọ́n pé ẹbọ lélẹ́yìí ẹbọ lélẹ́yìí ẹbọ lélẹ́yìí ńjọ́ tó ti ń ṣe náà ṣó lówó lọ́wọ́ tó wọn ni ńjọ́ tó ti ń ṣe náà ṣé ẹ̀mí àwọn tán máa ń ṣe máa ń gùn jẹ̀mí àwọn tí kì í ṣoògùn lọ ni bíra rẹ pé statistically o lẹ́nu experience tó ti nínú life àwọn èèyàn tó bá pàdé rí tí wọn kì í ṣoògùn àtàwọn èèyàn tó bá pàdé rí tó ẹ́ pé àrọ̀ ni gidi ni wọ́n oògùn tọ́run mi lò ṣe ńjọ́ tí ń bẹ láyé wọ́n lè ṣe gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn ṣẹ́mi wọn máa ń gùn jù àwọn tí wọn kì í ṣoògùn lọ tó fi wá conclude pé ẹ̀dọ́ ìyẹn gbọ́dọ̀ dúró dí ọmọkùnrin ò tó ń torí pé tí èèyàn bá lọ dẹra lẹ̀ èèyàn kàn kú dànù lásán àwọn tí wọ́n máa sáré káré tí wọ́n máa tí kò sí tí wọ́n ò lè tójú bọ̀ sẹ́mi wọ́n ń gùn jù àwọn tí bíra rẹ bẹ́ẹ̀ kó de wá sincere nínú ìdáhùn tó dára eléyìí tí ẹ yẹ kúrò níbi ń pa tó múná sí wa question ni common sense rẹ látijọ́ tílẹ̀ adúláwọ̀ tá a ti ń ṣoògùn ó yẹ kó já wà lálòó lọ́jù gbogbo ayé pé gbogbo ayé pátápátá ilẹ̀ adúláwọ̀ ni ó lòó lọ́jù ilẹ̀ adúláwọ̀ ni ó ní láárí jù kán ní kí ló dé wọn mú oògùn bẹ́ẹ̀ wọ́n mú oògùn gidi níbẹ̀ lójú wọn lówó lọ wọ́n lówó lọ́jù Amẹ́ríkà lọ wọ́n lówó lọ́jù China lọ wọ́n lówó lọ́jù Saudi lọ wọ́n lówó lọ́jù Emirates lọ kán ní kí ló fà á kán ní ìjọba àwọn oògùn gangan ni wọ́n fi ń darí gbogbo ẹ̀ ayé wa ń burú sí i náà ni níta bá ṣe tí ọba pè wá wù kí n ó kúrò ní ẹ̀ tí ẹ̀ tẹ́sítì tàwíìdù wò ó dà tiẹ̀ fún ní tíráyà péjé tiẹ̀ ṣe ọdún 5 láyé láì tiẹ̀ máa ṣe ìranù káàkiri kí Ọlọ́run nìkan ọdún 5 lé ọdún 5 kalẹ̀ pé Ọlọ́run nìkan mo fẹ́ tẹ́sítì ẹ̀ wò nínú pé ẹ̀yọ́nú ayé yọ gbogbo ẹ̀ kúrò nù láìfù rẹ látẹ̀ní lọ fọ́dún 5 kọ́ wá wò bóyá láìfù rẹ ó bẹ́tà àbí yóò burú sí i nítorí pé inna arsalna shayatina ala al-kafirina ta'uzuhum azza àwọn èṣù ọmọ dẹ́rùbà ọ ni ẹ̀rù bíbà ní ń sún ọ̀pọ̀lọpọ̀ dédé ẹbọ wọ́n máa dẹ́rùbà pé tọ́ba lọ kí ní ọkàn kú dànù ọkàn ìjayà tọ́ba wá bẹ̀rẹ̀ sí ní lò náà ẹ̀mí rí ò ní balẹ̀ àlákàlà náà lọ́mọ lálẹ́yìn àlákàlà tọ́ba ní Nàìjíríà náà láwọn ìlú tí ìwọ náà wà ọba ara wọn kan tó ẹ́ pé owó wọn fi tọ́ wọn dàgbà àtìrandíran olówó ni wọn alákọ̀wé ni wọn tí wọn kì í lo nǹkan kan nínú wa àti wọn ta ní lálàkàlà jù èyí ṣe tí wọn ń lálàkàlà jù àwọn lọ táwọn kan live life normal life èyí ṣe tí wọn ń lálàkàlà jù àwọn lọ
àwọn tó ń lò náà ní dẹ́rù bà ọ́ torí wọn ní fẹ́ kó fi àwọn lẹ̀ wọ́n fẹ́ kó mọ́ ìyàtọ̀ ń bẹ láàrin ẹni tó ní ọ̀gá kan péré àtẹni tó ní ọ̀gá púpọ̀ ìyàtọ̀ tí ń bẹ láàrin wọn ṣe díẹ̀ ìyẹn lọ́lọ́run sọ nínú súra nínú alukur'ani tó ní rajulun fihi shuraka'u mutashaqisun tó ní daraballahu masalan ọlọ́run mú àpèjúwe kan wá rajulan fihi shuraka'u mutashaqisun arákùnrin kan tó léríṣiríṣi ọ̀gá ọ̀tọ̀ ni ó lọ sáàbù kíní kan kí ni wọ́n ń pa àwọn òṣàlẹ̀ Yorùbá yìí ń tẹ̀lé àwọn Ṣàngó ń tún tẹ̀lé àwọn ọlọ́ya ó tún lóró òdílé wọn tí ó tún tàtú pàtàkì kí wọ́n lágbọ́dọ̀ sọ̀rọ̀ òdílé yìí àbá fẹ́ bímọ agbọ́dọ̀ sọ̀rọ̀ òdílé bàbá mari agbọ́dọ̀ sọ̀rọ̀ òdílé bàbá kọ́lé agbọ́dọ̀ sọ̀rọ̀ òdílé ó ti ní ṣúràká mutashaaqisuna àwọn ọ̀gá lóríṣiríṣi tí wọn ò jọra wọn lónìí wa rajulan salaman li rajulin atọkùnrin kan tí ò ní jọ̀gá kan lọ ó wà focused ẹnìkan náà lọ́gẹ́ ẹ̀ ọlọ́ni ṣe alẹ́ fi wọ́n wéra wọn hali yastawiyani mathalan ṣé àti ẹ̀ lè fàpèjúwe méjèèjì wéra wọn ẹnìkan ní ìṣòro nínú láìfò ẹ̀jẹ̀ nìkejì lọ ọ̀tọ̀ ni ó mú mọ́jẹ̀mú ọlọ́run ọba ṣe ọlọ́run ó ṣòfin fún ọ lápèjúwe pé ẹ̀jẹ̀ ó ṣe wọ̀ fún ọ láti máa lo àbí láti máa jẹ ẹ̀jẹ̀ ọ̀hórí mọ́tàn àlékún lùmọ̀ ìtàtù àbí nǹkan tó bá kú tí ọ̀bọ bẹ òkú mbete wàdámù àti ẹ̀jẹ̀ wàlámùl khinzi àwọn tọ̀hún lè sọ pé dodo ntọ́lọ̀ ń ṣe léwọ̀ yìí la fẹ́ kó mú wá ńlá fẹ́ kó fi ṣàṣejẹ́ kan ẹ̀jẹ̀ tọ́lọ̀ lóhùn ṣe léwọ̀ yìí la fẹ́ kó fi ṣe ọṣẹ kan tó máa fi wẹ̀ ọ̀daràn ara rẹ̀ rajulan fihi shuraka'u mutashaqisun àwọn ọ̀gá rẹ̀ ti takora wọn wọn náà wo ẹ̀mí ìfàyàbalẹ̀ tí ń bẹ ń bẹ dẹ ìṣẹ̀mí ìfàyàbalẹ̀ tí ń bẹ nú ọ̀rọ̀ rẹ̀ dà wa rajulan salaman li rajulin ṣọ́ fẹ́ fira rẹ̀ wẹ́ nìkan tí ò lọ́ba míì tí ń sìn tí ò lẹ́lòmíì tó dájú kọ́ tó tayọ ọlọ́run ọba hal yastawiyani mathalan ọlọ́run níṣẹ́ ilé fàpèjúwe méjèèjì yìí jọra wọn àpèjúwe kan bẹ táwọn ńlá ká ìmọ̀ mú wa fún gbogbo ẹni tó bá gbà yìí pé àfikún wọn mú nǹkan míì mọ́ lọ́hùn wọ́n ní ríra rẹ̀ gẹ́gẹ́ bí ẹrú tí olówó rẹ̀ rà lọ́jà nígbà tó lówó rẹ̀ wá mú délé olówó rẹ̀ wá sọ fún pé gbogbo ń tó bá need ní jíjẹ ní mímu ọ̀dọ̀ mi ni kó máa wá ọlọ́run yìí ṣẹni tá a lè wá àpèjúwe fún àmọ́ a fẹ́ mú àpèjúwe tí ó mú làákà ìwà wá sí tòsí a fẹ́ fúnra wa walillahil mathalul a'la pé tó bá fẹ́ jẹun ọ̀dọ̀ mi ni kó máa wá tó bá fẹ́ béèrè oúnjẹ gbogbo bùkátà tó bá nídìí wabtaghu indallahi rizqa wa'buduhu washkuru lahu ilayhi turja'un ọ̀dọ̀ ọlọ́run ọba ló padà sí òun nìkan ni kó máa wá jíjẹ mímu lọ́dọ̀ rẹ̀ tẹ́rù bá ń bà ọ́ èmi ni kó máa wá bá tó bá fẹ́ fẹ́ jọ àwọn ẹrú yòókù tẹ́jọ́ ń gbé bóyá bọ́sikọ́tà la fi yín sí àbínú ilé kan lakọ́ fún gbogbo ẹ̀yin ẹrú tí wọ́n bá ṣe ọ́ àbó bá rí tí ó dùn mọ́ lọ́dọ̀ wọn tínú rẹ̀ bá ń bàjẹ́ tó bá fẹ́ fẹ́ jọ wọn sùn mà wá bí mi tí mo jólówó gbogbo yín èmi náà ní mọ̀ ránṣẹ́ èmi náà lọ́ọ́ máa gbọ́rọ̀ sí lẹ́nu èmi náà ní ọkà gbogbo mọ̀jẹ̀mọ́ fún un. nígbà tẹ́rù yìí tí wọ́n sọ ọ́ lẹ̀ tán tọ́lọ́jọ́ ìní gbogbo àwọn ẹrú yòókù wá pè sọ́dọ̀ pé wá ń bí sórí ibi tó ṣẹ̀ṣẹ̀ dé yìí o ní láti mọ ìwọ wa fún wa ní àwa làgbẹ̀ ẹrú tó bá ń bí àwa ni senior slaves tó bá níbi àwa làgbẹ̀ ẹrú sórí bàbá tó ń wò lọ́ọ̀kan yìí láàárọ̀ ọgbọ́dọ̀ máa lọ kí i sósì rí bàbá tó ń wò lọ́ọ̀kan yìí láàárọ̀ ọgbọ́dọ̀ òun yóò máa fún ọ lówó oúnjẹ sórí bàbá tó ń wò yìí ó máa fọṣọ fún un sórí bàbá tó ń wò yìí ó máa ṣe kíní kan àgbẹ̀ ẹrú ni sórí bàbá tó ń wò yìí àgbẹ̀ ẹrú lòun náà ó máa ṣe báyìí fún wọn wá ka májẹ̀mú lé ọ lọ́wọ́ wá pọ̀ ọwọ́ àgbàgbé ń tó lówó dodo yín tí ń fún dodo yín lówó oúnjẹ ọwọ́ àgbàgbé ń tọ́ bọ́ ọ sọ ní pé má bẹ̀rù ẹnì kankan má rí tẹ́ ẹnì kankan rò èmi nìkan náà ni kọ́ má rí èmi nìkan lólówó rẹ̀ ń bí ọwọ́ àgbàgbé dúdú tí ọ̀gá yín bá yín sọ ọwọ́ abẹ̀rẹ̀ sí ni máa wọ́ṣìpù àwọn àgbẹ̀ ẹrú àwọn yòókù wọn á dẹ́rù bọ̀ pé àfi kò tẹ̀lé dúdú táwọn àgbẹ̀ ẹrú sọ fún ọ àfi kò gbọ́n tí wọ́n wí ọ̀tọ̀ bá gbọ́n tí wọ́n wí wọ́n lè dù wọ́n lè ọ̀ndú o wọ́n lè pààyàn wọ́n lè jẹ èèyàn wọ́n wá halẹ̀ mọ́ ẹ̀rú wa bẹ̀rẹ̀ sí ni máa bà wọ́n náà wọ́n á sọ ọ́ délé bíi ò lè lọ bọ́gà yín pátápátá ẹni tó jólówó yín kò lọ béèrè oúnjẹ mọ́ àwọn àgbẹ̀ ẹrú yẹn wọ́n wá ń fún ọ lásìkò tásẹ́rẹ́ kan wọ́n wá ránṣẹ́ wọ́n ń kó aṣọ lé ọ lọ́wọ́ ọmọ fọṣọ láàárọ̀ ọmọ fọṣọ lọ́sàn-án ọmọ fọṣọ lálẹ́ wọ́n wá ń ra ọ láàrè ọ̀gá rẹ̀ wá pè ọjọ́ kan pé bí mo ní ọmọ ìyọjú sí mi kí lè tó gbẹ tó báyìí ó wá béèrè owó oúnjẹ ó wá ṣe nǹkan kan tó ti gbàgbé ń pè mí lọ́lọ́run ọba rẹ ni tó ti gbàgbé ń pè mí gangan ni olówó rẹ ni àwọn kan náà ní àwọn bàbá yìí ní kí n mọ tọ́jú àwọn wo ló sọ bẹ́ẹ̀ fún ọ olówó rẹ wá tún sọ fún ọ pé kákan kúrò ń bẹ́ẹ̀ ò tún wá gbọ́ sólówó rẹ lẹ́nu ńlá alukur'an tọ́lọ̀ fi ń sọ fún wa pé Allah ta'budu illa Allah sọ́mùrì gbogbo kur'an láti bẹ̀rẹ̀ dé parí òun náà ni pé má submit ara rẹ fún kankan àfọlọ́wọn ọba
ó wá parí ọ̀rọ̀ ní pé innani lakum minhu nadhirun wa bashir. Èmi Muhammadu tí ń sọ̀rọ̀ yìí Ọlọ́run fi sẹ́nu ànábì bẹ́ẹ̀ pé Muhammadu sọ fún wọn pé innani lakum minhu nadhirun wa bashir. Mo wá kìlọ̀ fẹ́yìn èèyàn ni o, mo sì wá dùn gbogbo ẹ̀yin èèyàn tó bá gbọ́ sí mi lẹ́nu, mo wá dùn yín nú. Wọ́n nígbà tí ànábì sallallahu alayhi wa sallam tọ́lọ̀ ń sọ ọ̀rọ̀ kalẹ̀ fún, ànábì dìde ní ìgboro Mẹ́kà, ànábì dìde ní ìgboro Mẹ́kà, ó wá lọ sórí àpáta Sọ̀fà nínú hadithi tí Imam Ahmad gbà wá, Imam Bukhari náà gbà wá nínú Sahihu rẹ̀. Wọ́n lá ànábì sallallahu alayhi wa sallam ó gun àpáta Sọ̀fà. Àpáta Sọ̀fà nínú tradition ará Mẹ́kà òun ní pé a kì í gùn ká fi make announcement tí ì bá ṣe pé information yẹn jẹ́ ní tí ó lágbára gan, bóyá ogun fẹ́ wọ̀ nílùú. Tó bá fẹ́ kéde ogun àbọ̀ fẹ́ kéde aburú kan tó ṣẹ̀ṣẹ̀ délẹ̀, breaking news tó lágbára tó lè affect life àwọn èèyàn nìkan ló lè announce lórí àpáta Sọ̀fà. Sọ́fà tí ìpèpè kan bá wáyé látòrí àpáta Sọ̀fà, aláàárẹ̀ tí ń bẹ nínú ilé gan jáde, yóò jáde síta pé kéré o, kí ni wọ́n fẹ́ wí. Àwọn arúgbó tí wọn ò lè jáde mọ́ gbogbo wọn náà jáde síta. Ànábì wa gun orí àpáta Sọ̀fà sallallahu alayhi wa sallam ní Mẹ́kà, ó wá pè gbogbo wọn, gbogbo ará Mẹ́kà wá pé bíbà. Àwọn Quraysh ń sọ fún wọn pé ṣé tí ń bá sọ fún yín ń pé anna khaylan yusbihukum, ń pé àwọn kan kó ẹṣin bọ̀ wá jà yín lógun láàárọ̀ ọ̀la, ń pé wọ́n ti dé tòsí, wọ́n ti dé bodè tán, ṣẹ́ẹ̀tọ̀ ìpérò mọ̀ ń pa afamusaddiqiyya antum, ṣẹ́ẹ̀ pè mí lólóòótọ́ ni àbẹ́ pè mí nírọ́. Wọ́n ní ma jarrabna alayka kadhiban, ká ọmọ bíi rọ́rì 40 something years ló ti lò láàrin wa lù yìí, olóòótọ́ la mọ̀ sí àkàrọ̀mọ́ lẹ́nu rí. Wọ́n sọ bẹ́ẹ̀ fún Ànábì sallallahu alayhi wa sallam, tó bá sọ fún wa àgbàdo nígbà èèyàn ń kó tiẹ̀ gun òkè Sàfà yìí gan fún rẹ̀ tó, èèyàn kì í gùn kó fẹ́ purọ́. Nítorí bá sì ṣe pàtàkì tó bá lè affect life wa làmọ́ ti torí ẹ̀gùn kó mọ̀ wọ́ tó wá gùn òwà jólódodo. Ànábì ní ìyà ti dé tòsí fún gbogbo ẹni tí ń bá ń ṣẹbọ, tí mo ní wá sọ fún yín nìyẹn. Abu Lahabi òun ló kọ́kọ́ náwó tó ní tó ṣépè l'Ànábì tó ní tabbati yadaka ya Muhammad, tó sọ bẹ́ẹ̀ lẹ́nu rẹ̀. Ìyẹn ló fa sábàbù nuzulu tabbati yada Abi Lahabin wa tabba. Kí mo fẹ́ lò ń bẹ̀ ni pé innani lakum minhu nadhirun wa bashir. Ànábì wá kìlọ̀ fún wa ni. Ẹni tọ́lọ̀ ń bá fún l'opportunity kó sì máa mí lókè kó máa mí lọlẹ̀, kó gbọ́ mẹ́sìgì Ànábì kó má pè nírọ́, kó gbọ́ mẹ́sìgì Al-Qur'ani kó má pè nírọ́, tí ẹ̀ tẹ́sítì rẹ̀ wò lọ́dún 5 nínú ìgbésí ayé rẹ̀ láì fẹ́ bọ́ kún, kó wá wò bóyá láìfù rí ó burú sí bó ti máa rò pé ó possible kó burú yẹn. Kó wá wò bóyá yọ̀ dà sí, tí ẹ̀ tẹ́sítì rẹ̀ wò, tẹ́sítì ìmánì tí ò ní dàrúdàpọ̀, tí ò ní nínú tẹ́sítì rẹ̀ wò. Ẹja tráyà Ọlọ́run ọba fún ní tráyà, fún ìmánì ní tráyà, kò wọ́n tọ́lọ́run ó fi san ẹ̀san. Ọlọ́run tẹ̀síwájú nínú ọ̀rọ̀, ó ní wa anistaghfiru rabbakum. Purpose kejì tal-Qur'ani tún serve, ó ní kó wa anistaghfiru rabbakum, ẹ tọrọ àforíjìn lọ́dọ̀ Ọlọ́run ọba yín. Thumma tubu ilayhi, kẹ́ẹ̀dẹ̀ túbà lọ sọ́dọ̀ Ọlọ́run ọba. Istaghfiru rabbakum, gbogbo ẹni tó bá ti ṣe ìgbésí ayé tó dọ̀tí, ìgbésí ayé àìmọ́lọ́run, ìgbésí ayé àìkùlá, ìgbésí ayé pé kò sí ń tà lè jẹ láti jẹ́yàn, kò síbi táwọn lè alẹ́pẹ́ tó bá kan ká sọ fẹ́ṣù pé ká forí balẹ̀ fún èṣù, ká ṣe gbogbo nǹkan arẹ́dẹ̀ àti ṣe láti gbé ayé ìgbádùn. Gbogbo wọn tó bá lórú ìgbésí ayé bẹ́ẹ̀, istaghfiru rabbakum, tètè padà sọ́dọ̀ Ọlọ́run ọba rẹ̀ kó tó pẹ́ jù. Èmi ti gbọ́ ní ìtàn lẹ́nu àwọn bàbá wa kọ́lọ̀ ń járí wọn pẹ́, wọ́n lọ hajj kan ni wọ́n mẹ́nìkan wá bá wọn ní Mínà, ni wọ́n sọ pé wọ́n fẹjọ́ rẹ̀ sùn pé gbogbo kálukú ń lọ lẹ́kọ̀ọ́, òun lóhun ò lè lọ lẹ́kọ̀ọ́. Ǹjẹ́ kí ló dé kí ló ṣe ọ́? Ló bá sì sọ fún wọn tòótọ́ categorically, ó lóhun ò lè lọ lẹ́kọ̀ọ́. Ó ní òun ṣe wá lẹ́kọ̀ọ́ má ṣètánì, bí wọ́n sọ fáwọn pé ṣètánì làwọn lẹ́kọ̀ọ́ mọ́, òun ṣe wá lọ lẹ́kọ̀ọ́ mọ́ àṣetánì ní í ṣe jíjẹ mú fóun. Kódà owó tóun fi wá Mẹ́kà yí àṣẹ ọ̀dọ̀ àṣetánì lòun ti rí, òun ṣe wá lẹ̀ lóko. Àìmọ̀ọ́rẹ́ gidi ni òun ò lè ṣe. Gbogbo nǹkan nínú ẹ̀sìn tẹ́ bá ní kó òun ó ṣe Mẹ́kà yìí, aláràfá ni ààrẹ Muzdalifa ni òun ó ṣe. Àwọn kẹ́kẹ́ lẹ́ oko, òun ò ní lẹ́ oko, torí ṣètánì ní í ṣe jíjẹ mú fóun. Bóyójú ẹ̀rọ bóyójú tọ́sẹ̀ tó gbọ́ níje lóyìí lẹ́nu ẹnìkan tó ní tí òjò wọn lọ Mẹ́kà ni pé òun ò lè lẹ́kọ̀ọ́ fún ṣètánì o. Ṣètánì ní í ṣe jíjẹ mú fóun. Allahu Akbar. Kéèyàn ọmọ tìjú láti tún sọ jáde pé èṣù ní í ṣe jíjẹ mú fóun. Abára wa dúpẹ́ dúpẹ́ ntọ́lọ́n bá fi sínú mọ́lẹ̀ Islam, abára wa dúpẹ́ dúpẹ́ ntọ́lọ́n bá fi sínú mọ́lẹ̀ ìmánì. Ọlọ́run inú ẹ̀sìn tá a wà yìí, inú ìmánì tá a wà yìí náà ni ó jẹ́ akú sí. Ọlọ́run má yí wa láti bọ̀ tán padà sábúrú. La ilaha illallah.
wa anistaghfiru rabbakum ọlọ́run ọba ní ẹ ti tọrọ àforíjìn kẹ́ padà sọ́dọ̀ ọlọ́run ọba yín kó tó pẹ́ jù wa thumma tubu ilayhi ẹ wá túbà lọ sọ́dọ̀ ọlọ́run ọba àwọn àfáàgbé yẹ̀wò ń pékélé tó ní thumma tubu ilayhi pé ṣé tá a bá tọrọ àkíní ìyàtọ̀ tí ń bẹ láàrin istighfaru àti tauba ìtọrọ àforíjìn istighfar àti tauba tá a máa pè ní tútúbà kíní ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì èyí ṣe tọ́lọ́run lò lọ́tọ̀ọ̀tọ̀ tí èbá ṣe pọ́ yàtọ̀ síra wọn ni ọlọ́run ní kó méjèèjì papọ̀ ní tó fi kó papọ̀ yẹn ajá sí pé ó yàtọ̀ síra wọn ọlọ́run dẹ̀ tẹnumọ́ ọ̀rọ̀ ìtúbà ìpadà sọ́dọ̀ ọlọ́run ọba dáadáa nínú súrátù Hud yìí wọ́n ní tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé ṣe rí istighfar ìtọrọ àforíjìn kíyàn sọ pé mo wọ́ lọ́run ọba láforíjìn ìbẹ́ lọ́run ọba ni ń pé dákun foríjìn mi ń pé foríjìn mi àdúrà lásán ni istighfar ẹni iṣẹ́ rí tauba àwọn gangan ni iṣẹ́ tó ṣe tó fi tọ́ sí àforíjìn so iṣẹ́ tó ṣe tádùá tó ń ṣe yìí ó fi gbà òun ní tauba kó o jáwọ́ níbi aburú tó ń ṣe pé mi ò ṣe mọ́ ibi tí mo bá dé yìí mo fẹ́ dá dúró mo tiẹ̀ fẹ́ dán Ọlọ́run ọba wò nínú ìgbésí ayé mi ò fẹ́ dójúlé nǹkan mi tó tayọ àdúrà mi ò fẹ́ dójúlé nǹkan mi mọ́ tó tayọ alukur'an mo fẹ́ wo ara tọ́lọ́run ó fi alukur'an dá nínú ìgbésí ayé mi ní tán pè ní tauba nìyẹn àmọ́ ọkàn yìí pé Ọlọ́run ọba mọ́ṣà forí gbódó tàtẹ̀yìn wájì mi Ọlọ́run mọ́ṣà bá mi parẹ́ istighfaru nìyẹn ló fi ní wa anistaghfiru rabbakum pọ́pọ́sì tí kùránì yìí ń sáàbù lẹ́yìn pọ́ fẹ́ sọ fún yín pé kẹ́ gbára yín lẹ́rú Ọlọ́run ọba kẹ́ jupájú sẹ́lẹ̀ pátápátá òun ní pé istaghfiru rabbakum ẹ tọrọ àforíjì ẹ wá àforíjì ẹ bẹ̀ẹ́ kó foríjì yín ìyàwó Rabi'atul Adawiyya ó sọ pé ẹni tí Ọlọ́run bá tábà alayhi ní máa ṣe tauba fataba Allahu alayhim liyatubu gẹ́gẹ́ bọ́lọ́run ṣe sọ́nù al-Qur'an níbi kan pé fataba Allahu alayhim Ọlọ́run gba tútúbá wọn liyatubu kan lè túbá ó ní nítorí pé ní tọ́lọ́run bá ti fẹ́ foríjì náà ni máa fi sí lọ́kàn láti ṣe tauba gbogbo ẹni tẹ́ bá rí tí ń bá ń túbá Ọlọ́run lọ́mọ máa fi sí lọ́kàn lẹ́ẹ̀fẹ̀rẹ́ lómi ìbẹ́ ṣe wáàsí fún tó máa wí jáde wá fún tó kò ní sí lọ́kàn rẹ̀ ń pé kó yí padà ń pé kó túbá o torí ń pọ́ Ọlọ́run ò tí ì ní pè mọ́dọ̀ Ọlọ́run máa ṣàgbà tútúbá wa thumma tubu ilayhi ẹjẹ́ àtọrọ àforíjìn ká túbá ká jáwọ́ níbi gbogbo àìdá tá a bá ń ṣe ẹni tá àìdá tiẹ̀ náà bá jẹ́ bọ òun náà kù síbi irọ́ pípa ó kù síbi olè jíjà ó kù síbi ṣìnà ó kù síbi èké ó kù síbi ká máa bínú oore tọ́lọ̀ ń bá ṣe fọ́mọ làkejì àìsàn tí ń bẹ lára ẹlòmíì kó máa bínú oore tọ́lọ̀ ń bá ṣe fọ́mọ làkejì ibi tẹ́lòmíì kù sí òun ní pé kó máa ṣòfófó káàkiri odindi àìsàn ni tóun náà kí ẹsẹ̀ rẹ̀ kéré lọ́dọ̀ Ọlọ́run ibi ẹlòmíì kù sí òun níbi ahun kọ́ máa ṣahun oore kọ́ máa jẹ́ kó oore tọ́lọ̀ ń bá ṣe fún un kó ṣàn kan àwọn èèyàn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ rẹ̀ ibi ẹlòmíì kù sí òun ní pé ná ìyàwó rẹ̀ ńlé ń ṣàbòsí fún ìyàwó tó fẹ́ sílé ibi ẹlòmíì kù sí ní pé ń ṣàbòsí fọ́kọ rẹ̀ ibi ẹlòmíì kù sí kálukú ló mọ bí òun kù sí tó yàtọ̀ síra wọn nídìí ọjà rẹ̀ ibi tó ti ń ṣe jàǹbá ńbẹ ibi tó ti ń ṣàbòsí fọmọlàkejì ńbẹ ogún ológun ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ńkọ́ gbèsè onígbèsè ti ń bẹ lọ́wọ́ rẹ̀ tó fẹ́ san ńkọ́ istaghfiru rabbakum ẹ jẹ́ kí kálukú wo tètè padà ká lọ bọ́ lọ́wọ́n ọba ní ìbátọ́ dáa ká mọ̀ bọ́ lọ́wọ́n ọba lẹ́ni tí ó bínú sí wa o ìyà Ọlọ́wọ́n ọba tó bá rẹ́dí àti jẹ wá ń yà kọ́lọ́ mọ́ jẹ wá ń yà kò sẹ́ni tó lè gbà wá lọ́wọ́ ẹ̀ o kò sírú ariwo tá a lè pa tí ó wà ran Ọlọ́run nígbà tí wọ́n bá ń fìyà jẹ̀yàn láyé tí ó pariwo tí wọ́n aláriwo yìí pọ̀ ẹ̀yà àfi rẹ̀ kò sínú ọ̀rọ̀ Ọlọ́wọ́n ọba o istaghfiru rabbakum ẹ jẹ́ á tọrọ àforíjìn istaghfiru rabbakum ẹ jẹ́ á wá Ọlọ́wọ́n ọba láforíjìn thumma tubu ilayhi ẹ jẹ́ á túbà lọ sọ́dọ̀ Ọlọ́wọ́n ọba Ọlọ́run ní tá a bá ṣe bẹ́ẹ̀ yumati'ukum mata'an hasanan ila ajalin musamma wa yu'ti kulla dhi fadlin fadlahu wa in tawallaw fa inni akhafu alaykum adhaba yawmin kabir tẹ́ bá túbá tẹ́ bá tọrọ àforíjì Ọlọ́run ọba yumati'ukum mata'an hasanan ẹ gbádùn ayé tó bá fi gbogbo jẹ́ngẹ̀jẹ̀ngẹ̀ tó ẹlòmíín fi 500,000 ṣoògùn kódà 50,000 naira ní Nàìjíríà tán pé kò sówó yẹn náà kò sí iye tẹ́lòmíín ò lè fi ṣoògùn yumati'ukum mata'an hasanan ó gbádùn ayé rẹ̀ ó nísinmi ọkàn rẹ̀ ó pàdé sójú kan náà pé ọba kan mo ní nísìn mo ti kúrò nígbésí ayé ìgbà tí mo ní ọba púpọ̀ yumati'ukum mata'an hasanan ẹ gbádùn ayé yín àwọn tẹ̀síìrì kan tú yí pé yumati'ukum mata'an hasanan ẹ̀mí yín ó gùn nítorí pé ìwà tẹ́ ń wí ìwà bínú Ọlọ́run ni ìwà tó lè jẹnẹrétì kọ́lọ̀ ń pa yín rẹ́ lógìgì àmọ́ tẹ́ bá tọrọ àforíjì tẹ́ túbá yumati'ukum mata'an hasanan ẹ gbádùn Ọlọ́run ọba ẹ gbádùn ayé yín
ìyẹn ni pé ẹ ṣẹ̀mí gígùn ẹ ṣàlùbáríkà láyé gbogbo ẹni bá ń tọrọ àforíjìn ìfàyàbalẹ̀ ó máa wà nínú ìgbésí ayé rẹ̀ ó lè má lówó lọ́wọ́ o tí ó wàá sọ pé tí ó máa rò pé promise Ọlọ́run ní pé nígbà tí wọ́n ti tọrọ àforíjìn wọn ni mo gbọ́dọ̀ lówó lọ́wọ́ rárá ó lè má jowó àmọ́ tí wọ́n ń pè ní eternal life ìdùnnú àti ìgbádùn àti lọ́hùn wá tẹ́sí pé ò ní lówó lọ́wọ́ àlùbáríkà àti ìfàyàbalẹ̀ ó dẹ̀ máa wà nínú ìgbésí ayé rẹ̀ jẹ́ni tó ní gan lọ kódà ẹni tó ní ó máa fi ìgbésí ayé rẹ̀ tọrọ Ọlọ́run ó ṣerú ìgbésí ayé bẹ́ẹ̀ fún ọ gbádùn ayé matan hasanan ní ìgbádùn tó dáa ìlà àjálè musamman dìgbà tọ́lọ̀ ń bá ló ṣàyé dáa wàyó ti kú lábí fọdílà o gbogbo ẹni tó bá wá sin lọ́wọ́n ọba tó fara gbolẹ̀ fọlọ́wọ́n ọba tó túbá lọ sọ́dọ̀ Ọlọ́wọ́n ọba Ọlọ́run ní ẹ̀san rẹ̀ ń bẹ lọ́dọ̀ Ọlọ́wọ́n ọba máa san gbogbo wọn lẹ́san iṣẹ́ wọn wà ń tawalla o lẹ́yìn gbogbo yìí tá a sọ yẹn ní bá láàgbọ́n ni ọmọdé ní í ṣe wọ́n dá kankan mọ̀ wà ń tawalla o ẹni bá láàmọ́ ń tà ń sọ wà ń tawalla o ẹni bá ní wọ Muhammadu ọmọ sọ ọmọ wí ẹni tó bá kọ̀yìn sí ọ̀rọ̀ Ọlọ́run fa inni akhafu alaykum adhaba yawmin kabir khitabu ẹnu ànábì ni kí ànábì sọ fún wọn pé inni akhafu alaykum ẹ̀rù ń bà mí akhafu alaykum àyà mi ń já akhafu alaykum mò ń bá yín kọ̀nsídà adhaba yawmin kabir ìyájọ́ tí ìjọ náà lágbára Ọlọ́run má fìyà jẹ wá o iṣẹ́ àánú níṣẹ́ pèpè iṣẹ́ àánú níṣẹ́ wáàsí ń pé kíyà ọmọ bá jẹ ẹni tá à ń ṣe wáàsí fún àtàwa tá à ń ṣe wáàsí náà àtẹni tá à ń ṣe fún kọlọ́n kó gbogbo akọ̀ sínú kẹrẹ kó já lè túbá kó já lè jáwọ́ ń bi ìwà bí. ilallahi marji'ukum ní tá a fi ń sọ gbogbo eléyìí ní pé ọ̀dọ̀ Ọlọ́run ní kálukú ọ padà sí níbo mi ìta padà sí tó tayọ ọ̀dọ̀ ẹ̀ ló fi ní wà in kullu man fi samawati wal ardi illa ati rahmani abudan laqad ahsahum wa'adahum adan wa kulluhum atihi yawmal qiyamati farda gbogbo tí ń bẹ sánmọ̀ pátápátá gbogbo tí ń bẹ ńlẹ̀ pátápátá gbogbo yín pátápátá lẹ wá bá Ọlọ́run ọba abdan lẹ́rú ẹrú tó pera rẹ̀ níjọ́ tó ń bẹ láyé tá à ń ṣe wáàsí fún pé ẹrú ni ọ́ wọ ẹrú mara rẹ̀ lẹ́rú jẹ́kẹ́rú ọmọ rẹ̀ lẹ́rú kí wọ́fọ̀ ọmọ rẹ̀ níwọ̀fà ẹrú tó gbára rẹ̀ fọlọ́run níjọ́ tó ń bẹ láyé tí wọ́n sọ fún wọn pé kó kírun tí wọ́n sọ fún wọn pé kó gbààwẹ̀ tí wọ́n sọ fún wọn pé kó má gba nǹkan mọ́ gbójúlé nǹkan mi lẹ́yìn Ọlọ́run gbogbo wáàsí yẹn ọ padà bára rẹ̀ pàdé lẹ́rú tó bá dijọ́ alkiyama kí ni wisdom ti ń bẹ behind pé tọ́lọ́run bá fẹ́ gbé wa dìde níjọ́ alkiyama nínú hadith anabi sallallahu alayhi wa sallam tí wọ́n ní òòlọ́lọ́run ó dòdòdò wa dìde wisdom ti ń bẹ ń bẹ ní pé ká lè mọ̀ ń pẹ́ ẹrú ni wá àbí ta ni mọ̀ ní hòhò ẹrú ni tí ò ní láṣọ lọ́rùn la fi gbọdọ̀ submit ara wa fún Ọlọ́run ọba ilallahi marji'ukum padà sọ́dọ̀ Ọlọ́run ọba wa huwa ala kulli shay'in qadir torí kò sí ní tagbára Ọlọ́run ọba ọ̀ká kò sẹ́ni tọ́lọ́run ọba ò lè jẹ́ ń yà àdàgbà mọ́ lè báwí kò sínú ẹ̀dọ̀ Ọlọ́run ọba kò sẹ́ni tó kọjá àbáwí kò sí sẹ́ni tó kéré sí ìkẹ́ Ọlọ́run ọba kò sẹ́ni tọ́lọ́run ò lè ṣàánú kò sẹ́ni tọ́lọ́run ò lè foríjìn láàfin gbọdọ̀ jákàn pé ibi táwa bá dé yìí ó ti wá jù àti gbọdọ̀ padà sẹ́yìn mọ́ rò bẹ́ẹ̀ o wa huwa ala kulli shay'in qadir Ọlọ́run láǹfààní Ọlọ́run lágbára àti kẹ́ ọ Ọlọ́run lágbára àti ṣàánú rẹ ní gbogbo ibi tó bá wù kó bẹ́sẹ̀ nìdé níparí ẹja ara wa létí àwọn akhlaqiyatul ubudiyya àwọn àwà tí yóò wà lára ẹni tó bá fẹ́ pèrè ẹlẹ́rú Ọlọ́run ọba tòótọ́ tó fi mọ̀ tó fi bíra rẹ ẹnu ìṣẹ́jú tí a fi ń bára wa sọ̀rọ̀ yìí tó fi sáré ránnu tẹ́sì kan pé ṣẹ́rú Ọlọ́run ọba ni mí tòótọ́ àbí nkì í ṣẹ́rú Ọlọ́run ọba kí làwọn ọbad àwọn ẹni Ọlọ́run ọba tó ti lọ nínú àwọn àfáàgbò onísúfí kí ni wọ́n fi dá wa lẹ́kọ̀ọ́ nípa kí ni jẹ́ ubudiyya wọ́n ní ẹni tí ó gba rẹ̀ lẹ́rú tòótọ́ àkọ́kọ́ wà tẹ́ bala rẹ̀ ní pé àtàwádàn ìtẹríba yóò tẹríba fọ́lọ́run yóò dẹ̀ ní ìtẹríba fún gbogbo àwọn ẹ̀dọ́ Ọlọ́run tó bá wo ìwà rẹ̀ tó bá tẹríba ńbẹ̀ ó tí gbára rẹ̀ lẹ́rú Ọlọ́run ọba ó tí mara rẹ̀ lẹ́rú torí pé kí ló fẹ́ gara sí níwọ̀ ẹrú lásán tó bá ti rántí pé èmi ẹrú lásán àmọ́ ńlá kàbílẹ̀ àmọ́ ni wà á ń ta abdul àfọ̀ǹtẹ̀fútù oníta kí ni fi ọlọ́kàn balẹ̀ ìwọ ẹrú lásán wà látẹ̀dìrí àtúfúdá amúhùlílta tó ọmọ ń tọrọ rí ọjà ṣiṣẹ́ sólówó rí ọta ọ̀dànù ni àbí kí là lè fẹ́ rú ṣe tá a bá fẹ́ fi gún ṣe tá a bá fẹ́ pa tá a bá kò sẹ́ni tí ó bí wá ẹrú lẹ́rú ń jẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó ní wá ó gbọdọ̀ ní tẹríba ìtẹríba yẹn ní ó jẹ́ àmọ́ pé ẹni ìgbà rẹ̀ lẹ́rú Ọlọ́run ọba tòótọ́ ó ní wá ibadur rahman àwọn ẹrú Ọlọ́run ọba tí ń jẹ́ rahman alladhina yamshuna ala al-ardi hawnan tí wọ́n bá rìn lérí ilẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn kì í tẹ̀lé gàùgàù wọn kì í sọ̀rọ̀ sáwọn èèyàn pẹ̀lú àìlẹ́kọ̀ọ́ pẹ̀lú àìnítìjú ìtẹríba
àti inú ọkàn wa àti tẹríbẹrí ahọ́n àti tẹríbanú wa òun ni wọ́n fi mọ̀ yẹn lẹ́rú Ọlọ́run ọba tòótọ́. ìyẹn jẹ́ àkọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì tí wọ́n kà fún wa òun ni al-inqiyad, ìgbà fún. ó pera rẹ̀ lẹ́rú Ọlọ́run ọba, ògbà fọ́lọ́run. tó bá pa ọ́ láṣẹ ọmọ lagidi, ọmọ ó ní okírun òkí, ó ní ọgbà àwẹ̀ ọgbà, ó ní ó ṣe sàárà ó ṣe, ń pè ọkùnrin bí ẹbọ, ó ní ó máa ṣe ìmánì ó gbọ́rọ̀ sí lẹ́nu, ọ̀wá ní ẹrú ni ṣe ẹrú gidi máa ń mọ rẹ̀ ní ẹrú ni. ọmọ ọ̀dọ̀ lásán táwa náà máa gbà sílé, ṣé ni ó dùn mọ́ ọkọ gbọ́mọ ọ̀dọ̀ sílé kó wá kó aṣọ fún kókó wọn ọ̀fọ̀, kó kó abọ́ fún kó lóhun ọ̀fọ̀, ẹ kó bàtà fún kénu bàtà yóò lóhun ọ̀nà. ẹrú ẹni tó ń san sálárì fún ọmọ ọ̀dọ̀ lásán kì í ṣe ẹrú ọmọ ọ̀dọ̀, ká tó wá pẹ́ ni tó bá jẹ́rú, ṣé yóò dùn mọ́ bẹ́ẹ̀? kódà ìyàwó rẹ̀ tí kì í ṣerú tí kì í ṣọmọ ọ̀dọ̀ kẹ́nu rẹ̀ ọmọ ká kò ní dùn mọ́. ọmọ bíbí inú rẹ̀ tí kì í ṣerú tí kì í ṣọmọ ọ̀dọ̀ kẹ́nu rẹ̀ ọmọ ká kò ní dùn mọ́. ká tó wá pẹ́rú lásán abilà lálẹ́nu tó kó rà. al-inqiyad, ká submit ara wa fún Ọlọ́run. Ibrahim ọmọ Adham wọ́n ló ra ẹrú ńjọ́ kan nígbà táyé sì máa ń ṣòwò ẹrú. ó ra ẹrú lọ́jà nígbà tó wá mú délé gẹ́gẹ́ bí àfẹ́sìn àfẹ́ ni Ọlọ́run, kò fẹ́ fìyà jẹ, kò fẹ́ fara ní. ni wọ́n ń bi pé ishtaakul àṣé wọ́n ti máa ń sọ èṣì tipẹ́tipẹ́. wọ́n ní ishtaakul ìyẹn ni pé ayù ṣe ń tàkùlù, kí ló fẹ́ jẹ, kí ló máa jẹ, kí ló ń jẹ tó yàn láàyò. ó fẹ́ jẹ́ kó feel comfortable wípé ọmọ lòun nínú ilé yìí. oúnjẹ wo ló nífẹ̀ẹ́ sí jù? wọ́n lẹ́rú dá lóhùn pé mọ́tò tí ń mú nínú ní lódún tẹ́ bá ti fún mi náà ni èmi ajẹ́ nìkan tó le tó wá ní discretion láti mọ choose ní tí ó jẹ bí. wọ́n ló tún bí pé ó dá orúkọ wo ló fẹ́ kí n máa pè ọ́, kí lórúkọ tó láìkì kí o fẹ́ kí n máa fi pè ọ́. mi ò fẹ́ sọ lórúkọ burúkú, yẹn pé wọ́n máa sọ ẹrú lórúkọ burúkú ni tí wọ́n máa fi pè é. wọ́n ní mi ò fẹ́ sọ lórúkọ tó ní nífẹ̀ẹ́ sí, mú orúkọ tó láìkì wá. ó ní rárá mi ò ní discretion o, orúkọ tẹ́ bá ti fún mi náà máa jẹ́. Ọlọ́run tún bí pé ó dá aṣọ wo ló nífẹ̀ẹ́ sí jù láti máa wọ̀, kò mí kí n máa rán yúnífọ́ọ̀mù fún ọ tó fi máa mọ̀ ìpẹ́rù ni ọ́, àbí kó máa wọṣọ àpò táwọn ẹrú máa wọ̀. aṣọ wo ló nífẹ̀ẹ́ sí jù, ìran aṣọ wo ló láìkì jù kí n ra sílé fún ọkọ máa wọ̀. ó ní gbogbo tó bá ti fún mi náà ní máa wọ̀. ó ní ó dá dédé iṣẹ́ wo lágbára rẹ̀ ká láti máa ṣe, èdè iṣẹ́ wo lágbára rẹ̀ ká láti máa ṣe, mi ò fẹ́ bẹ̀ ọ́ níṣẹ́ tí ó lágbára jù fún ọ. a ló ní gbogbo iṣẹ́ tẹ́ bá ti rán mi náà ní máa jẹ́. Ibrahim ọmọ Ádámù wa ní òun bí pé ìwọ ní ìrádà ni, ìwọ ní choice, ò ní pé tí mo fẹ́ nì, gbogbo ń tàn bí ọ náà ló ń pè ní tẹ́ bá ti fún mi, ní tẹ́ bá ti ṣe náà ni, ìwọ ní choice ni, ò ní tọ́ fẹ́ ni. wọ́n lọ ẹrú dáhùn pé laysa lil abdi iradatun ma'a sayyidihi, ẹrú kì í ní ìrádà. ẹ má dàbí orin tá a kàlẹ́ ìpín pé Allahu rabbi la uridu siwahu hal fil wujudi haqiqatun illahu. ẹrú ní, ṣé ẹrú máa ń ní ìrádà lọ́dọ̀ ọba tó dáa ni, lọ́dọ̀ ọ̀gá rẹ̀ ni, ṣé ẹrú máa ń ní discretion ni? ẹrú gidi ò lè mọ̀ yàn lọ́lọ́run ọba rẹ̀ lọ́wọ́ ní pé tí mo fẹ́ ní tó gbọ́dọ̀ ṣe ní, tó gbọ́dọ̀ ṣe ní, tó gbọ́dọ̀ ṣe ní. ó ti ń sọra rẹ̀ di ọ̀gá díẹ̀díẹ̀ bẹ́ẹ̀. ọmọ ọ̀dọ̀ tí bá ti ń pàṣẹ fún wọn náà níbi iṣẹ́ rẹ̀ tí ń pé ẹ gbọ́dọ̀ ṣe báyìí, ọmọ òkú wá wọ́n lọ ń san sálárì fún mi àbí mi ni mò ń gàrí rẹ̀. ó ní tó jẹ́ ń submit ara mi nìyẹn. Ibrahim ọmọ Ádámù wá ní òun wá fi ọ̀gángan àsìkò yẹn pera àwọn padà pé bẹ́ẹ̀ ni yìí ṣe wà submissive yìí tó submit ara yìí, ǹjẹ́ mi submit ara mi fún wákàtí kan fọ́lọ́run tó bẹ́ẹ̀. tẹ́ ẹ sí pé tọ́lọ́run bá pè bùbù bí ń ṣe tako ètò Ọlọ́run ọba ní ìmọ̀ wá, kò ní tẹ́mi lọ́rùn, kò ìmọ̀ jára mọ́nú, ìmọ̀ sọ̀rọ̀ tí ọ̀dà sọ́lọ́run tí àdánwò bá kàn mí. bẹ́ẹ̀rù ẹrú ayé lásán ní ìṣẹ́rú, àwọn méjèèjì ẹrú Ọlọ́run làájọ́ ń jẹ́ o, èmi wá ń pò òun lẹ́rú, à ń lọ ra lọ́jà. nítorí wọn submit ara rẹ̀ fún mi tó báyìí, ǹjẹ́ mi submit ara mi fún Ọlọ́run ọba tó báyìí. al-inqiyad, ìsubmit ara ẹni fún ọ̀gá, ọ̀dọ̀ wà lára ẹni tí ó bá pè rẹ̀ ní ẹrú. má jẹ́ kí àṣẹ Ọlọ́run ọba ó rú ọ lójú láti máa tẹ̀lé, gbogbo tó Ọlọ́run ọba lóhun ọ̀fẹ́ má jẹ́ abọ́ ńbẹ̀ ló fi ríra rẹ̀ pẹ̀lú ẹrú tòótọ́. nínú tá a gbọ́dọ̀ bá lára ẹrú òun ni asọ́bùrù. ìkànnì àwọn àfa àgbà òní Sufi náà lọ sọ fún wa nígbà tí wọ́n bí Ibn Khafif ni wọ́n ń pè nke mata tasihhul ubudiyya, ìgbà ó nìyẹn tó lè rí rẹ̀ pẹ̀lú ẹrú Ọlọ́run tòótọ́. àṣì ẹrú tá a tún sọ yẹn náà kò dùn jẹ́, iṣẹ́ nìyẹn ó ṣe títí tí yóò fi qualify láti lè sọ pé alhamdulillah Ọlọ́run ti gbà mí lẹ́rú. ìgbà ó nìyẹn ó torí rẹ̀ pé bẹ́ẹ̀ wọ́n ní idha taraha kullahu ala mawlahu, nígbà tó bá sọ́ra rẹ̀ kalẹ̀ lódindi inqiyadu tá à ń sọ, tó jura rẹ̀ lẹ̀ fún ọba rẹ̀ ọ̀gá rẹ̀, wa sabara ala balwahu, tó bá wá ní sùúrù lérí gbogbo àdánwò tọ́gá rẹ̀ mú wá. nígbà tó bá ti fẹjọ́ ọ̀gá rẹ̀ sùn yàn mọ́, ìyẹn Ọlọ́run ọba tó máa fẹjọ́ Ọlọ́run ọba sùn àwọn aláwo, tó máa fẹjọ́ Ọlọ́run ọba máa tójú bọlé káàkiri mọ́, ajá sí pé o ti di ẹrú gidi nígbà náà. nínú tí wọ́n tún kà tán tún lágbọ́dọ̀ bá lẹ́rú lára ẹrú rere òun ni al-khawfu, ìbẹ̀rù Ọlọ́run ọba. al-Imam al-Junayd
òun ni wọ́n bi pé òun ló sọ pé látẹ́sùfòlù ọ̀bùdíyẹ̀tù èyàn lè rí rẹ̀ pé lẹ́rú gidi fọlọ́run gbogbo ìwọ tó bá fẹ́ tẹ́sítì ara rẹ̀ òun pé à ń sọ̀rọ̀ ìjẹ́rú ọlọ́run ọba ṣẹ́rú ọlọ́run ni mí tòótọ́ ó lè ríra rẹ̀ pé lẹ́rú ọlọ́run ò lè rí kílẹ̀mù ilà bìfàlàfẹ̀n àfi pẹ̀lú nǹkan mẹ́ta kan alkhawf ṣẹ́rú ọlọ́run ọba máa ń bà ọ́ ẹrú tí wọ́n bá ní àwọn àfẹ́jọ́ rẹ̀ sun olówó rẹ̀ tó ní kò sí wàhálà kò sí problem ẹ lọ sọ fún wọn ti bẹ́nu láàfin rojọ́ tá a bá dọ̀hún ẹ̀mí rẹ̀ ti balẹ̀ sọ́lọ́run ọba débi tó ń palẹ̀ mọ́ ẹjọ́ tó rò ń jọ alikiyama kalẹ̀ bá a di alikiyama gan èmi kò sọ fọlọ́run pé kíní kan ṣá alikiyama ṣọ́ba rẹ̀ náà ló ní fi dé lẹ́bù yẹn tó fi rò pé tó bá dún wájú rẹ̀ kò sí ní tó lè sọ wájú ẹ̀ èyí ṣe ẹrú gidi gbọdọ̀ bẹ̀rù alkhawfu gbọdọ̀ wà lára ẹrú gidi pé ọ̀gá mi ẹrú rẹ̀ ń bà mí o ní wọ́n bá ti bì ọ́ ń ṣe pé lọ́ọ́ ṣe nǹkan báyìí kírun gbààwẹ̀ dodo sẹ́tọ́lọ́ ń bá bì ọ́ ọ̀fẹ́ máa ṣe bó ti ní o ṣe gẹ́lẹ́ toró ní fẹ́ rí ìbínú ẹ̀ wà rọ̀jà ó wà ní bẹ̀rù débi pé ó tu aṣọ lọ́wọ́n ọba rẹ̀ dùkúròrò ní pé wọn mọ̀ níláàrí àfi ká ṣe tí wọ́n ń fẹ́ fún wọn o wọ́n lè bínú kọjá bó ti yẹ wọ́n lè mọ́ gbé yẹn sọ́kàn pa ọlọ́wọ́n ọba àrọ̀jà ògbòdò àdódó jọ́tọ̀ bá ní bùkátà mọ́ lọ bá àwọn ẹrú ẹgbẹ́ rẹ̀ ẹ̀mẹ́dọ̀ àbí example ta mú àmbẹ̀rẹ̀ lecture mọ́ lọ bá àwọn ẹrú ẹgbẹ́ rẹ̀ ní pé ọ̀dọ̀ wọn ló ti mọ́ lọ béèrè bùkátà àbáwọn lọ́sẹ̀sẹ̀ mọ́ rán sí ọ̀gá rẹ̀ lọ́dọ̀ ọ̀gá rẹ̀ direct ó ti fún ọ ní access ó ní wà ìdásá alákà àìbáàdì àánì táwọn ẹrú mi bá ń béèrè ń pa mi pé bó mo ṣe súnmọ́ àwọn tó sáwọn lè mọ wá direct láì gbọdọ̀ èèyàn fàáyín ní kọ̀rí jẹ́ wọ́n mọ̀ pé mo súnmọ́ àwọn òjìbù dáhùn wàtà dáhùn ìdádàán gbogbo ẹni bá pè mí máa dá lóhùn instantly máa lọ kanlẹ̀kùn ọba rẹ̀ direct máa ràn yàn sí mọ́ ó lè sọ fáwọn èèyàn kan bọ́ ṣàdúrà kọ̀sá burú mẹ́ o àmọ́ wọn náà máa lọ́dọ̀ rẹ̀ direct má gbé bùkátà rẹ̀ lọ bá wọn páwọn ni wọ́n bí ya rẹ̀ ọlọ́run ni ó bí ẹ̀ wọ́n ní méjì yẹn lẹ́rìí lára ẹ̀rú jẹun tí ọba jẹ́rú gidi ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n mú jù ní ìdíkà ó ní alimahabatu ìyẹn máa ń nífẹ̀ẹ́ ọba tó bá dáa ni ìyẹn pé ọba tó dá wa sáyé ìyẹn máa ń nífẹ̀ẹ́ rẹ̀ ní ẹrú gidi yóò nífẹ̀ẹ́ ọlọ́run ọba rẹ̀ ò ní kórìíra ọba rẹ̀ ẹ máa ń pẹ́ ẹrú tá a bá nílé àbọ̀mọ̀ ọ̀dọ̀ tá a bá nílé tá a bá ránṣẹ́ tá a bá rí i pé ìkórìíra wa wà lọ́kàn rẹ̀ kò láìkí wa nǹkan bẹ lábẹ́ wa ni ṣẹ̀ǹpá àánú nígbà ní ọmọ ọ̀dọ̀ gidi wọ́n tó pera rẹ̀ lẹ́rú ọlọ́run ọba gidi ìfẹ́ ọlọ́run gbọdọ̀ wà lọ́kàn tiẹ̀ náà ìfẹ́ ọ̀gá rẹ̀ gbọdọ̀ wà ní ọkàn rẹ̀ ìfẹ́ rẹ̀ sì gbọdọ̀ jùfẹ́ gbogbo nǹkan lọ ní ọkàn rẹ̀ àwọn tá a fi mọ̀ ní ẹrú ọlọ́run ọba òtítọ́ nìyẹn èyí tó parí ẹ̀ tí wọ́n sọ òun ni pé àrídọ̀ bìlkọ̀dọ̀ gbogbo ntọ́ bá dá lẹ́jọ́ gbọdọ̀ máa tẹ́ ọlọ́run ntọ́ bá ti dá lẹ́jọ́ tó bá ti palẹ́ bùbù ọ gbọdọ̀ máa tẹ́ ọ ní ọrùn wàlà àmàlù bima yarda kó o sì máa tẹ̀lé gbogbo àṣẹ rẹ̀ kó o kírun fún kó o gbààwẹ̀ fún gbogbo àṣẹ tí máa ń sọ fún pé ṣe àti máṣe kọ́ ọmọ gbọ́rọ̀ sí lẹ́nu ọlọ́run ṣe wá lẹ́rú rere ọlọ́run gbà wá lẹ́rú ọlọ́run jẹ́ àríbi àkọ́kọ́ ọ̀nbùdíyà tá a wá ṣe láyé tó lóòtì torí ẹ̀ dá wa pé ká jẹ́rù rẹ̀ ọlọ́run jẹ́ àríbi àchíwò ẹ̀ka tó wá bá wọ ọlọ́run ọba mẹ́jà wáyé asán o wàlá la ilaha illallah wàlá muhammad rasulullah wàlá sallallahu alayhi wa sallam èyí náà ni ráńpẹ́ ẹ̀kọ́ tí a mú wá fúnra wa nínú tafsiru suratu hud àti bá débi àyà kẹrin pẹ̀lú ògùn ọlọ́run tọ́lọ́run bá fún wa ní ẹ̀mí gígùn abẹ́lọ́run kó fún wa ní àlàáfíà àti ìfàyàbalẹ̀ láti fi lè máa bá iṣẹ́ náà lọ ní àwọn ọ̀sẹ̀ tí ó tún máa bọ̀ wá pẹ̀lú ògùn ọlọ́run a tún gbé láti ibi tá a bá dé láti àyà karùn-ún inshallah ta'ala ọlọ́mọṣà fi suratu hud kó fi tàn mọ́lẹ̀ sí ìgbésí ayé èmi tí ń sọ̀rọ̀ àtẹ̀yìn tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wò mí náà kó fi tàn ìmọ́lẹ̀ sínú ẹ̀sìn wa kó fi tàn ìmọ́lẹ̀ sínú ìgbésí ayé wa ọlọ́run já bá ìyọ́nú rẹ̀ pàdé já bá àánú rẹ̀ pàdé gbogbo ẹni tí ara ní nínú wa nínú aláàrẹ̀ ọlọ́mọba fún wọn lálàáfíà gbogbo ẹni tí ó ní ìpọ́njú bóyá ń wọ́mọ àbí ń wọ́kọ àbí ń wáyà ọlọ́mọba dá wọn lóhùn ọlọ́run já mọ́ rí gbígbàdúrà tá a fi ní mọ́ tí ṣètánì òfin ní mọ́ ọ̀rọ̀kan wa dà láàmú pé àbí ká lọ bí báyìí ni àbí ká tútú àyè bí báyìí wò ni àbí ká lọ chọ́ọ̀chì wò ni àbí ká dé bí báyìí wò ká tó lè rí gbèsè yìí san ni ọlọ́run mọ́ fi ṣàdánwò fún wa mọ́ dá wa lóhùn ní gbogbo ìgbà tá a bá ń pè ọ́ ọlọ́run mọ́ kọ̀yìn sí wa ọlọ́run dá gbogbo gbígbàdúrà tá à ń wá èyí tá a lè sọ fún yàn èyí tá a lè sọ fún yàn gbogbo bùkátà pátápátá ọlọ́run mọ́ ṣàmà bá wa gbọ́ já máa rí ìdùnnú àtayọ̀ nínú Islam já máa rà àlùbáríkà tó pọ̀ nínú ìmánì ọlọ́run má jẹ́ kí Islam yìí má jà yí orí wa fi bú má jẹ́ wọn fi ìmánì bú wa nípasẹ̀ nígbà tá a ní ó ṣe ẹgbẹ́ awo nígbà tá a ní ó darapọ̀ mọ́ wa tí ó darapọ̀ mọ́ wa ẹ̀yin náà ò rí gbígbésí ayé rẹ̀ ṣe rí má jẹ́ wọn rí ìmánì bú lára wa má jẹ́ wọn rí Islam bú lára wa wá já láti bọ̀ tán rere wàlá sallallahu alayhi wa sallam subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin gbogbo èèyàn tí ń bẹ online tẹ́ ń sálámà sí wa wassalamu alaykum wa rahmatullahi wa barakatuhu.